àwa máa ń gbádùn rẹ o Gbẹdẹmukẹ àwa dẹ̀ ń gbádùn rẹ o Gbẹdẹmukẹ. bẹ́ẹ̀ni ètò ìdílé aláyọ̀ lètò pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn náà ni ló tún dé sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ tá à mú wá fún yín lọ́jọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago 7 alẹ́ náà là ń mẹ́tò wá ẹ wá nǹkan fìdílé fìdílé kan kájọ gbádùn ètò tòní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa gbádùn ẹ̀ lọ́nà. Mo ti rẹ́ni tó máa ṣe, mo ti rẹ́ni tó pèrè, Ìyá Ìbàdàn máa ṣá, àṣà ilẹ̀ wa ó pèrè. Ẹ máa gbọ́ Ìyá Ìbàdàn lórí ètò wa, à ń ṣe bẹ́bẹ́. Ìyá Ìbàdàn máa ṣá lórí ètò wa, à ń ṣe bẹ́bẹ́. Ètò kàńkà sétí aráyé àwa máa ń gbádùn rẹ o Gbẹdẹmukẹ àwa dẹ̀ ń gbádùn rẹ o Gbẹdẹmukẹ. bẹ́ẹ̀ni ètò ìdílé aláyọ̀ lètò pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn náà ni ló tún dé sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ tá à mú wá fún yín lọ́jọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago 7 alẹ́ náà là ń mẹ́tò wá ẹ wá nǹkan fìdílé kan kájọ gbádùn ètò tòní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa gbádùn ẹ̀ lọ́nà. Bye.
tá a ríra wa mo kí yín nínú ilé yìí níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ọ̀dẹ̀dẹ̀ tẹ́ ti ń wò mí mo kí yín gbèjégbèjọ mo kí yín pẹ̀kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀kú ọjọ́ gbọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. ìbà ọlọ́wọ́ ọba mi ìbà èèyàn lónìí ọba mi àtètè kọ́dáyé olórúkọ ńlá olórúkọ rẹpẹtẹ gbígbé nìkẹ́ àwọn ọmọọṣẹ́ gbé ọba mi tí ó ń lọ kọrin kése. oyígiyígi ajípọ̀jọ́ kúdà ọba mi ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ rẹ̀ nínú ọ̀fìn kábíyèsí ọba mi àtètè kọ́dáyé abá aláyé ọlọ́run ọba mi àṣẹ ọlọ́ba tó ń gbé ọgá yìn ọ́ ò torí pé iná lọ́lọ́run wa. Títò ó kà mọ́ ṣe fẹ́ sójà ọba tí olóye ṣe àìdè. Ṣùgbọ́n mo tètè rẹ̀ ní wípé ṣe orin níṣẹ́. alágbádá iná ọba mi aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn gbẹngbẹlẹ́kú dábí ó gbé wú ọba tí ń gbénú ọmọ ènìyàn sọ́wọ́ ọmọ ọmọ ọlọ́wọ́ ọba mi lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun àríwàlá ọlọ́wọ́ ọba mi ti mọ kàmọ́láyà kàǹkà bí òkè àwọn ọmọ ṣe é gbé olóòpó àjọbọ ọba tí gbogbo ayé forí balẹ̀ fún ìwọ ni lánàá ìwọ náà ni lónìí ìwọ náà ló tún máa bẹ títí ayé àìnípẹ̀kun agbé ẹyin ga aṣeyín lọ́ba lónìí ọba mi arúgbó ọjọ́ àdàgbàmọ́ tẹ̀pá àdàgbàmọ́ pàròyè alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ náà lọ́lọ́run ọba mi agbẹ́yìnga lónìí àmọ̀ṣẹ́yìn lọ́ba torí pé ìní ọ̀ní ọlọ́run wa ẹ̀yin lẹ́tí ń bẹ fún wa nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná lẹ́tùn máa bẹ nígbà tí bẹ́ẹ̀ ò ní bẹ mọ́ aládé àláfíà aládé ìwúrà àkọ́bínú àwọn òkú ọlọ́run ọba mi ìbà rẹ lónìí. Lọ́jọ́ ẹni àìlè pọ̀ máa ń dà lọ́kùn sí mi ọba àgbàdé yóò bá fún wa ní àìlè ìbámu lòlò mi bàbá láì sí i. alánà àná olónìí òní ọlálàlá ọba mi tí ó tún máa bẹ lọ́jọ́ gbogbo ìbà rẹ lónìí ọba mi mo ṣèbà rẹ o kábíyèsí mo júbà rẹ ọba mi tí ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù ìbà náà rẹ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi mo ṣèbà rẹ o ọba mi àtẹ rẹ kárí ayé ọlọ́pàá àjọbọ ọba tí gbogbo ayé ń forí balẹ̀ fún ọba tí gbogbo ayé tí wọ́n ń wárí fún tí wọ́n ṣe kábíyèsí forúkọ rẹ ìbà rẹ lónìí ọlọ́wọ́ ọba mi mo ṣèbà rẹ o ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù ìjà àmàkúlé nínú ilé yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí mo kì í ní gbèjègbèjọ bẹ́ẹ̀ ni mo kì í ní mẹ́sàn-án mẹ́wàá mo kì í káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi tẹ̀ ti ń wò mí káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé jákèjádò gbogbo àgbáláyé mo mà kí yín o wípé ẹ̀kú àjálẹ́ ẹ̀kú àárọ̀ ẹ̀ka àsán níbikíbi tí ẹ bá wà tẹ̀ ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ ti ń wò mí. Àmúdà wá ṣòro kóra mọ́ òdòpẹ́ òní bàbá. 1958 tí mo ní kí wọ́n lò pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn mùsùlùmí yé o jẹ́ sáré yọ̀nà fìlà ó pàwẹ́ ọkọ̀. adúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá mi láti jẹjọ náà rèé ó tún ṣe wá padà sórí ètò láyé àtàláfíà a lọ níjẹjọ pẹ̀lú ayọ̀ àtàláfíà tún padà lónìí pẹ̀lú orin ọpẹ́ orin ìyìn sí ọlọ́run ọba mi torí pé òun náà lọ́ba tọpẹ́ yẹ fún tìyìn yẹ fún o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú a ò fi yọ̀ wọ́n àfi ń gbọ́ lọ́wọ́n ọba gani torí pé dá wa sí àwà láyé àwà láàyè àtúnbẹ̀ láàyè ara wa àláfíà wa kò di fíàfíà ọlọ́run ọba kò gbójú lọ́wọ́ wa àwọn ọ̀gbẹ́sẹ̀ lọ́wọ́ wa wọn ò mọ̀ gba apá wọn ò gbà lára wa o bẹ́ẹ̀ rèé ojú wa ò relédè wá ọpẹ́ náà ní fẹ́lẹ́dùmarè ọ̀pọ̀ ló ti dòkú ọ̀pọ̀ ló ti dẹni àná ọlọ́wọ́n ọba tí ò jẹ́ kí tèmi àtìyín ó rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba àmì náà rèé fún oore rẹ̀ lórí wa fún ààbò fún ìṣeun fẹ́ rẹ̀ lórí wa lórí ilé lórí ọ̀nà lórí gbogbo tó ṣe fún wa tó mí àtèyí tí ò mí agbé ọlọ́wọ́n ọba wa ga lónìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV àwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba mi wípé ẹ ṣé o kábíyèsí ẹ ṣé àdúpẹ́. Bitter experience, sweet experience, something else, divine intervention, fun fear, life after death, aspiration, and now, fulfillment.
ẹ̀yin náà wá ẹ jẹ́ ká jọ gbọ́ lọ́wọ́n ọba mi ga ẹ jẹ́ jọ dúpẹ́ fún ẹ jẹ́ jọ ṣe alhamdulillah fọlọ́wọ́n ọba mi kò ṣe é tànú ẹ̀ dúró láíláí ibikíbi tẹ́yìn náà bá wà bẹ́ẹ̀ bá mo rí ọlọ́run ẹ bá ń dúpẹ́ fọlọ́wọ́n ọba ṣé ààbò rẹ̀ lórí yín lẹ fẹ́ sọ ni ṣé jíjẹ mímu níná nílò ni ṣé lílọ bíbọ̀ yín nínú ayé òun la fẹ́ sọ ni ibi tẹ́nìkan rìn làwa ibi táwọn kan rìn tí wọ́n padà wọlé mọ́ ibẹ̀ lèmi àti yín rìn lónìí àmọ́ lọ láyọ̀ tún padà sínú ilé wa ibi iṣẹ́ táwọn kan lọ lónìí tí wọ́n darí wọlé wọn mọ́ ibẹ̀ lèmi àti yín mọ̀ lọ́ta tún wọlé wa láyọ̀ àtàláfíà oúnjẹ táwọn kan jẹ lónìí tí wọ́n gbàbẹ̀ dèrò ọ̀run tí wọ́n gbàbẹ̀ tó jẹ́ wípé tó wọ́n bẹ nílé ìwòsàn báyìí wọn ti ẹ̀mọ́ ti ń ṣe wọ́n omi tẹ́lòmíì mu làwa náà mu lónìí tá a sì tún bẹ láyọ̀ àtàláfíà eléyìí ó tọpẹ́ ó jọpẹ́ lọ ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba olóore wa ọba tó forí ọ̀fẹ́ rẹ̀ gbọ́ dá wa sí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv nílùú London níbẹ̀ náà ni mo ti ń kí yín káàbọ̀ wípé ẹ kú ìsinmi àná ẹ kú ọ̀sẹ̀ tuntun tá a tún mú lónìí ọ̀sẹ̀ yìí yóò tù wá lára lágbára ọlọ́run òní náà ní ọjọ́ Monday ọjọ́ ajé ọjọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2019 adúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi adẹ́dá aṣẹ̀dá tó fún wa lórí ọ̀fẹ́ láti wà lókè pẹ̀ lónìí òní náà lọ́jọ́ Monday ọjọ́ ajé bí Yorùbá ti pé kọ́lọ́wọ́n ọba èdùà ọlọ́run ọba mi lédùà kó jẹ́ kára jẹ́ jẹun kárí tajẹ́ ṣe kájọ́ wọlé wa kó fi lé wa ṣe bùgbé kálẹ̀ ajé lọ́wọ́ ká má ṣe ní lọ́rùn o ajé yóò fi lé wa ṣe bùgbé lónìí lágbára ṣe Èdùmàrè ẹ mà káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà rẹ̀ lẹ́tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rẹ̀ unbeatable ìyá àbàdàn yín náà rẹ̀ one and only presenter yín rẹ̀ á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn yájú ọmọ yín náà rẹ̀ ti pàṣíwájú bàbá ajímọ̀sára ìjẹun fún gbogbo UK mi náà ni mò ń kí í káàbọ̀ sórí ètò yín ètò wa akọ́tún ètò yín náà rẹ̀ ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò wá ẹ máa bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn olólùfẹ́ yín sórí ètò kájọ jẹ̀gbádùn ètò tòní. wọlé wa wá kó wọnú ọ̀dẹ̀dẹ̀ wa wá ire tí ń bẹ lọ́jọ́ òní tí ń bẹ lọ́sẹ̀ yìí kọ́lọ́wọ́n bá kó fi lé gbogbo wa lọ́wọ́ káríre náà káríre lò káríre jẹ kiri ó wọ̀ ọ̀dẹ̀dẹ̀ wa kó fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé lágbára ṣe Èdùmàrè láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wa yìí ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí TuneIn Radio lórí TuneIn ẹ láǹfààní láti máa gbọ́ wa ńbẹ̀ ẹ download TuneIn lórí apps yín ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kétékété lórí Facebook wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá live and direct lórí ètò bá a ti ń bẹ lórí ètò náà lẹ́ẹ̀tì máa gbọ́ wa tẹ́sì máa wò wá ní kétékété bá a ṣe ń gbọ́ wa lórí ètò yìí bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa share rẹ̀ ẹ invite àwọn olólùfẹ́ yín sórí ètò mọ́ kí gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò pátápátá gbogbo ẹ̀yin oníṣẹ́ oṣù oníṣẹ́ ìjọba gbogbo yín pátá náà ni mo kí o gbogbo ẹ̀yin ọmọ iléèwé gbogbo yín pátápátá náà ni mo kí àkàyè báyìí náà lẹ́ẹ̀ máa kà gbogbo ẹ̀yin wákọ̀wákọ̀ mo kí yín o gbogbo ẹ̀yin òdókòwò oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ òwò gbogbo ẹ̀yin káràkátà gbogbo wa pátápátá náà ni mo kí pé àkú iṣẹ́ òní àkú ọrọ̀ ajé lónìí o lágbára Ọlọ́run iná kò ní tán ọwọ́ gbogbo a máa rí tajé ṣe lágbára ṣe Èdùmàrè gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdàbà òní ṣáwà lẹ́sẹ̀ o bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá gbogbo àwa pásítọ̀ ni wòlíì ni
our prophet and prophetess pátápátá náà ni mo gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run àti àwọn àfáà imam sheikh pátápátá gbogbo wa náà ni mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá náà mo kí wa níbikíbi tí a bá wà tí a bá ti ń gbọ́ wa tí a ti ń wò wá láti lè ṣe wa náà láti ń kí yín káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo ẹ̀yin silent listener silent watcher wa gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ wa lórí Facebook gbogbo wa pátápátá náà ni mo kí ìyá mi mọ̀mídì ànífowóṣe wọn ni ẹ̀kú ètò ìyá àbàdàn authentic tó pretty ẹ ṣeun ìyá mi ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta gbogbo àwọn èèyàn wá kọ́ lamẹ́ríkà lọ́hùn ṣàlàfíà ni wọ́n wà ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Ṣákírù Alówónlé wọn ni good evening o mo rí yín ẹ káàbọ̀ sórí ètò yìí Annie ọ̀kẹ́ owó ẹ̀ṣẹ́ Ògúnrọ́sìmí Ọ̀pẹ̀yẹmí mo rí yín Adékọ̀yà Adéṣọlá mo rẹ́yìn náà ń bẹ̀ ìyá mi Eunice Ọ̀ṣúdèyí mo rí yín ìyá mi Abímbọ́lá JP mo rẹ́yìn náà lórí ètò àti gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa pátápátá tí àrùn orúkọ yín gbogbo yín pátá náà ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin ọmọ oṣù February pátápátá mo kí yín o ẹ̀yin tẹ́ ṣọjọ́ òbí yín lánàá ẹ̀yin tẹ́ ń ṣe lọ́wọ́ lónìí ẹ̀yin tẹ́ tún ṣe lọ́la òde yìí mo kí yín o ìyá mi Abímbọ́lá Sọ́ní mo kí wọn pọ́nkú ọjọ́ òbí àná ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ ọdún láyé bàbá mi Emmanuel Mati mo kí yín o wọn ni ẹ̀kú ètò ẹ ṣeun bàbá mi o ìyá mi ń kọ́ ń bẹ̀ ṣe wọn ń bẹ̀ lálàáfíà ara àti gbogbo ilé àwọn ọmọ náà ẹ ṣé mo dúpẹ́ a kú ìsinmi àná ọ̀sẹ̀ tuntun rèé yóò tù wá lára lágbára ṣéèdùmarè. Bitter experience. yìí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ṣayẹyẹ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìgbéyàwó pátápátá náà la kí akíyín gbẹlagbára Ọlọ́run ìyàwó onímẹ̀ní o gbogbo ẹ̀yin tí ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìkórè tẹ́ ṣàjọ̀dún lópin ọ̀sẹ̀ yìí nínú ìjọ gbogbo ẹ̀yin ṣàṣàlátù ní ọjọ́ Sunday àkí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ṣègbéyàwó gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló gbogbo yín pátápátá náà la kí wípé lágbára Ọlọ́run òun dáadáa kò ní wọ́n lọ́ọ̀dẹ kó wá gbogbo wa láṣẹ Èdùmàrè àkí gbogbo yín pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ìyá mi Ṣẹ̀rí Adéwọyè Sàlámì mórí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi lọ́fàánu ẹ ṣeun ẹkú iṣẹ́ ní ẹ̀kú àtàárọ̀ ìpele mẹ́ta náà ní ètò yìí a ní abala àkọ́kọ́ ti ṣe abala ọ̀rọ̀ ìṣítí wa abala ọ̀rọ̀ ìṣítí wa náà ní abala àkọ́kọ́ abala kejì lórí ètò náà ní abala ìdílé aláyọ̀ abala kẹta lórí ètò náà ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àkọ́kọ́ lórí ètò lónìí òun náà ní abala ọ̀rọ̀ ìṣítí wa níbi tá a ti máa ń ṣíra wa létí gbara wa nímọ̀ràn tá a ti máa ń fi ọ̀rọ̀ kan méjì tí a jọ máa fi ṣíra wa létí abala àkọ́kọ́ lórí ètò náà ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò lónìí à ń bọ̀ ná àsìkò ètò ìdìbò yóò gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere àkó ètò ìdìbò yìí bó ṣe ń lọ báyìí náà làwa náà ń tẹ̀lé Ọlọ́run ọba mi yóò jẹ́ kí orí fún wa bá a ṣe ń fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ọba yóò bá wa tún ṣe Nàìjíríà yóò tòrò dáadáa Ọlọ́run ọba yóò yan àwọn tí ó bá wa ṣe tí gbogbo ẹ̀ tí ó fi níyanjú Ọlọ́run ọba yóò bá wa fi wọ́n síbẹ̀ ètò ìdìbò bó ṣe jẹ́ pé àti ìmọ̀ bó ṣe ń lọ àti ìmọ̀ èsì àti ìmọ̀ àwọn tó wọlé báyìí kọ́ Ọlọ́run ọba kó ṣàánú ó dà pé àti ń gbọ́ wọn díẹ̀díẹ̀ náà ni díẹ̀díẹ̀ náà náà mẹ́sì wọn jáde àmọ́ àtẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè àti ìgbọ́ kọ́lọ́wọ́n ọba mi kò jójú wá ṣe àbí wọ́n ti sọ ní ẹ̀yin èèyàn mi tẹ́ ń bẹ́nu lé ṣé wọ́n ti sọ olórí orílẹ̀-èdè wa tuntun àbí bó ni ẹ̀yin èèyàn mi. ẹ̀wọ̀n àwọn tó ló wá ṣe fún mi ẹ̀wọ̀n àwọn tó ló wá ṣe fún mi. Ẹ̀wọ̀n àwọn tó ló wá ṣe láyé mi. Ẹ̀wọ̀n àwọn tó ló wá ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Èyí ló mú mi dúpẹ́ o. Àti gbọ́ páwọn kan ti gbégbá orókè a sì gbọ́ páwọn kan wọ́n fìdí
àwọn kan fìdí rẹmi àwọn kan gbégbá òrókè tó bó ṣe wọ Ọlọ́run ọba mi náà ní ṣọlá. Èyí ló mú mi dúpẹ́ ẹwà wọn tó ló wá ṣe fún mi. Àmọ́ gbogbo àdúrà tí wọ́n táwa ń gbà ní pé ẹni tí ó bá wa ṣe dáadáa tó nílẹ̀-èdè Nàìjíríà ó fi tùbà tí ó tùṣẹ́ òun náà nìkan lọ́wọ́n ọba kó bá wa fi sípò. Ẹwà wọn tó ló wá ṣe fún mi. Ẹ ṣeun Akọ́ládé Ọlábísí mo rí yín lórí ètò Airat Ọláìtàn Aláùsá ẹ ṣeun ìyá mi mo rí yín Ọdúnlámì Bọ́láńlé Álímì ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. Ẹwà wọn tó ló wá ṣe láyé mi. Fátímọ̀ Mọ́rẹ́nikẹ́ Bánjọ Mọ́rẹ́yìn náà lórí ètò Ògúnrótìmí Ọ̀pẹ́yẹmí mo rí yín o gbogbo yín pátá náà ni mo rí lórí ètò. Ẹwà wọn tó ló wá ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Ọpẹ́ ńlá. Èyí ló mú mi dúpẹ́ o. Èyí ló mú mi dúpẹ́. Ó yá kájọ yìn bàbá. Kájọ yìn. Bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́tàdínlógún aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́tàdínlógún láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV nílùú London níbẹ̀ náà la wà yìí abala àkọ́kọ́ lórí ètò náà ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lónìí ó náà ni mo pè ní wọ́n ní àbámọ̀ ẹ̀yìn làbá fi àbámọ̀ làbá fi sí wọ́n ní ẹ̀yìn làbámọ̀ ń gbé gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé yìí gbogbo ọ̀nà tá a bá fẹ́ tọ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé yìí ó yẹ ká mọ̀ fi ǹbá sì mọ́ o wọ́n ní àbámọ̀ ní mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ kẹ́yìn ó mọ̀ fi kẹ́yìn ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la mọ̀ gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ wípé nígbà tá a bá gbé ìgbésẹ̀ yìí tán òun láṣẹ̀ṣẹ̀ mọ́ wá kábàámọ̀ wípé kí ló dé tí mo ṣerú nǹkan báyìí kí ló dé tí mo ṣe nǹkan báyìí kí ló dé tí mo wúrú wà báyìí àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kí ló dé tó jẹ́ wípé tá a bá fẹ́ ṣe nǹkan a kì í rò wípé àbá sì mọ bóyá ìbámọ̀ bóyá kíní yóò sì dá àbí ò ní dá o kí ló dé tí àwa ọmọ ẹ̀dá adarí irun tá a kì í kọ́kọ́ rò bẹ́ẹ̀ ná kó tó di wípé a gbé ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ẹlòmíì nígbà tó bá fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́ kan kò ní tiẹ̀ wò wípé bóyá kíní yìí ó bá òun lọ́wọ́ mu àbí ò bá òun lọ́wọ́ mu àbí iṣẹ́ yìí yóò dáa fóun àbí ò ní dáa fóun yóò ti kó gbogbo ara sí yóò ti kẹsẹ̀ bọ́ tán nígbà tó bá wá ń sọ fún pé àwọn tẹ́ ẹ lọ bá òun 419 ni wọ́n gbàyàn lójú ni kí ló dé tẹ̀yìn náà ò sì fi lọ yàn àwa ni ìbá sì ti mọ̀ kí n ti bèrè lọ́wọ́ yín o ìbá sì ti mọ̀ kí n ti bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jọ ń ṣe o kí n ti mọ̀ bóyá lóòótọ́ ní tí mo fẹ́ ṣe yìí ojú ọ̀nà ń bẹ́ẹ̀ ohun tí Yorùbá ń pè ní àbámọ̀ rèé kí Ọlọ́run ọba olójú òní kó má jẹ́ kí gbogbo ọ kábàámọ̀ wọ́n ní àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé yìí ẹ jẹ́ ká máa rò lọ wájú ká máa rò lu ẹ̀yìn kó tó di pé a mọ̀ gbégbésẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá a bá là ń tẹ̀ lọ́kùnrin ní boyfriend and girlfriend kó tó di pàtì ẹ̀ sọ wípé mo fẹ́ kó a fẹ́ gbéra wa sínú ilé ọkùnrin tó o ti ń tẹ̀lé tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kan báyìí yóò ti gbá ọ létí pa á nígbà tó bá gbọ́ ọ létí tán ìgbà náà ni ó ṣe sọ pé kó o mọ̀ bínú òun ò mọ̀ọ́mọ̀ òun ó ṣèèṣì ni tó wá rò wípé ìfẹ́ náà ni tó bá kúkú ti ṣe yóò kúkú tó bẹ̀ mí yóò kúkú bẹ̀ mí bó bá ti ṣe tán yóò bẹ̀ mí ǹjẹ́ irú àbámọ̀ yìí ǹjẹ́ ò ṣe kọ́kọ́ fi síwájú ọ̀rọ̀ náà kó o tó rò pé bóyá ìwọ àti ẹ̀fẹ́ ṣèyàwó alárédè àbó ti ẹ̀fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ sínú ilé tẹ́ ẹ bá bi obìnrin míì léèrè tọkọ rẹ̀ ń lù tán gbéra wọn sínú ilé tán bá ń bi léèrè pé ṣé ó ti máa ń lù yín bẹ́ẹ̀ ni a ní ẹ nígbà táwọn sì ń tẹ̀léra wọn bíi kọ́kàn gbá òun létí ni àmọ́ tó bá sì ti gbá òun létí tán náà ni ó tún bẹ́ òun irú wọn ìmọ̀ wá padà di àbámọ̀ fún wọn wọ́n mọ̀ wá ní ǹbá sì mọ̀ kí n ti mọ́ fẹ́ tó bá jẹ́ pé mo mọ̀ pé bí ó ṣe mọ́ lù mí nínú yàrá ìbá mọ̀ kí n ti mọ́ fẹ́ ìgbà tó ti jẹ́ pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ tó gbá ọ létí tẹ́ ẹ bá sọ̀rọ̀ kan báyìí ló ti sáré ṣíwọ́ lù ọ́ ǹjẹ́ ò ti mọ̀ pé rú òyìn bẹ́ẹ̀ bá fẹ́ra yín délé àlùpàmọ́kù ní òfìsì ẹ ṣe àmọ́ nígbà tó o bá ti wá
tó ti fẹ́ dénú ilé tó ti di pé bóyá ẹ ti fẹ́ ra yín ọdún 4 ọdún 5 tó wá di pé ò lè mú mọ́ra mọ́ tó ṣèpárò pé gbà náà ló fẹ́ kọ́ lẹ̀ àbí tó tiẹ̀ ti bímọ tẹ́ ti bímọ fúnra yín sójú àpá mọ́ jojú ara mọ́ irú èèyàn bẹ́ẹ̀ bí bá wá ń kégbe àbámọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ṣerú èèyàn bẹ́ẹ̀ ṣáàbà káàánú torí wípé àbámọ̀ la fi síwájú ọ̀rọ̀ àbámọ̀ èèyàn máa fi síwájú ọ̀rọ̀ ni pé jẹ́ kí n kọ́kọ́ wò pé ṣé kinní yìí ná ṣé kò ní ní bá tó bá yá èèyàn ó kọ́kọ́ gbé yẹ̀wò náà kó tó gbègbèsẹ̀ lórí nǹkan tó bá fẹ́ gbé àmọ́ nígbà tọ́rọ̀ bá ti wá bàjẹ́ tán tí nǹkan wọn ò látúnṣe mọ́ ìgbà náà lẹ́lòmíì ó ṣẹ̀ mọ́ fàbámọ̀ yóò ṣẹ̀ mọ́ wá fi kẹ́yìn ọ̀rọ̀ nígbà tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tán ọ̀rẹ́ tẹ́jọ́ rìn tó jẹ́ wípé òun kò rórè rù ọ́ rí kò sọ wípé ọ̀rẹ́ mi 1 náírà rèé èmi náà fún ọ ìwọ ló ń ṣe fún ìjọ aṣọ ìwọ ló rà fún ìjọ bàtàwọ náà ló rà fún bó bá lóun nídìí nǹkan ìwọ ló fún òun fúnra rẹ̀ òwò ṣùṣùṣù báyìí kó tiẹ̀ jẹ́ nǹkan kọ́bọ̀ kó ní ọ̀rẹ́ mi èmi náà tiẹ̀ fẹ́ fún ọ kó o gbà ìjọ tí irú èèyàn bẹ́ẹ̀ bá wà nínú ìṣòro ọ̀rẹ́ tí ò na kọ́bọ̀ sí ọ rí tó jẹ́ pé wọ́n ló ń ṣe fún ní ọlọ́run má jẹ́ ká rí ìṣòro jórujọ́ tí ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá wà nínú ìṣòro ó yẹ kó o ti mọ̀ dájú ṣáká wípé irú èèyàn bẹ́ẹ̀ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ò ní ràn ọ́ lọ́wọ́ ó yẹ ká ti mọ̀ wípé irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ kò ní ṣe wá lóore torí wípé èèyàn tí ò tiẹ̀ sọ wípé ọ̀rẹ́ mi ìwọ ló máa ń ṣe fún mi ní gbogbo ìgbà jẹ́kẹ́ mi lá tiẹ̀ fi sílẹ̀ lélẹ̀ gèlè tọ́nà mú ní patí ìfilẹ̀ jẹ́kẹ́ mi náà rà ìwọ ló máa ń rà ní gbogbo ẹ̀ jẹ́kẹ́ mi náà rà èèyàn tí ò ṣe bẹ́ẹ̀ rí ǹjẹ́ tírú èèyàn bẹ́ẹ̀ bá wá níṣòro ẹ dákun ṣé ọ̀rẹ́ ọ̀hún ṣé yóò náwó dépò náà tiẹ̀ fẹ́ ràn lọ́wọ́ àmọ́ nígbà tí nǹkan bá bàjẹ́ tán ọ̀rẹ́ ọmọ wa ní àbẹ́ẹ̀rí èmi ni mo sì máa ń ṣe fún o èmi ni mo máa ń ra gbá fún ni mo máa ń rà fún o tó bá jẹ́ pé mo mọ̀ pé bí ó ṣe ṣe ní ìbá mọ̀ kí n ti mọ̀ ṣe nǹkan kan fún un èmi kò bá ti mọ̀ kí n mọ̀ kówó mi dání èmi kò bá ti mọ̀ kí n mọ̀ ṣàánú ẹ̀ tó wáyé pé mo mọ̀ wípé ọ̀dájú èèyàn báyìí ni ṣe rí wípé irú èèyàn yìí àbámọ̀ ti kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ irú èèyàn báyìí àbámọ̀ ti kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ torí pé n tó yẹ kó fi síwájú ni irú gbogbo nǹkan báyìí ló yẹ kó ti rò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti jọ ń rìn tó ti jọ ń ṣọ̀rẹ́ kó ti máa wo ìgbésẹ̀ rẹ̀ pé ẹni yìí ǹjẹ́ tí ń bá tiẹ̀ ní nǹkan tiẹ̀ dápá ǹjẹ́ ni yóò lè ràn mí lọ́wọ́ òbẹ́ náà ló ṣe wà nínú ẹ̀gbọ́n tàbábúrò àbúrò tó ń ṣe fún tó jẹ́ wípé nǹkan tọ́rọ́ báyìí tàbí nǹkan sísì báyìí ìlò wá wà níkàáwọ́ rẹ̀ kó ṣe fún ọ tí ó tún ṣe mọ́ sọ pé àǹtí mi àbí bọ̀dá mi ẹ ṣẹ̀ṣẹ̀ mówó wá o àbọ̀dá mi ò lè ṣe fún yín owó òsì lọ́wọ́ èmi náà fi tẹ́ bá mówó ẹ̀ wá ẹni màá tó ṣe fún yín kó bá wò wípé àbẹ́ẹ̀ rí àbúrò mi tó jẹ́ wípé èmi ni mo rán nílé ìwé jáde àbúrò mi tó jẹ́ wípé èmi ni mo ṣe gbá fún mo ṣàwo fún tàbí káàbúrò náà mọ̀ rò wípé ẹ̀gbọ́n òun tó jẹ́ wípé nígbà tẹ́gbọ́n òun tán tí wọ́n ní ìdìrànlọ́wọ́ òun lòun ràn wọ́n lọ́wọ́ tó ń fà wọ́n débi iṣẹ́ tí wọ́n dé yẹn tó fi dèèyàn ńlá lónìí òun wá wà nínú ìṣòro bá wọn lè ṣe fóun bó bá jẹ́ pé òun náà ti mọ̀ ni òun ìbámu òun ò bá ti fi wọ́n sílẹ̀ ní àyè ibi tán wà kó òun náà mọ̀ ràn wọ́n lọ́wọ́ ṣe rí wípé àbámọ̀ ó ti ń kẹ́yìn irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ gbogbo tí a bá fẹ́ ṣe láyé yìí gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ gbé èèyàn tí ń tẹ̀lé ọkọ ọlọ́kọ tíyàwó lẹ́sì ti ń sọ fún pé tó ti ń gbé wùrùnwùrùnwùrùn pé wọ́n ní lágbájá ń tẹ̀ lọ́kọ òun tó sì ti ń já ní wọ́nì tó ti ń dẹ wọ́n tó ti ń já wọ́n wọ́nì tó ti ń dẹ wọ́n wípé padà lẹ́yìn ọkọ òun fọkọ òun sílẹ̀ tí ò dáhùn irú ọjọ́ tíyàwó ilé ọ̀hún bọ́ bá wá pàdé irú èèyàn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ògbèjì àbí tó ká wọn mọ́ bí nǹkan tó wá múrú obìnrin bẹ́ẹ̀ tó da omi gbóná tàbí tó da nǹkan lé lórí ṣé ẹ mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ kò fi àbámọ̀ síwájú ọ̀rọ̀ rẹ̀ kó tó mọ̀ sọ wípé òun tẹ̀ lọ́kọ kiri torí pé ó yẹ kó ti rò wípé tíyàwó ẹni ìbámu ẹ̀dẹ́kùn kí ni ó kẹ́yìn ìyìn tí mò ń ṣe yìí àmọ́ nígbà tó bá ti wá bàláwọ̀ ara jẹ́ tó ti bàláwọ̀ jẹ́ tàbí tó ti fàdánwò kan ẹ dákun ṣó lè dàbí mọ́
ṣó lè dàbí mọ́ kó nítòwó tó kúrò ní ìṣòro tó wà. Bẹ́ẹ̀ náà ní í ṣe obìnrin míì náà tó jẹ́ wípé òun náà ń tẹ̀ lọ́kọ káàkiri, ọkọ ilé rẹ̀ náà ó ti máa dẹ́, yóò ti máa ṣọ́ pé ìyàwó òun rìnrìn àrè. Irú àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé àwọn gan burú dójú àmì tó jẹ́ pé irú ìyàwó wọn báyẹn rí ńṣe ni wọ́n na mọ́gùn lẹ̀ fún. Wọn á ní ó ti ń ṣe tó ti pẹ́, ṣèbórò bóyá dìdìrín lòun, ọ̀dọ̀ ẹni tí mo lọ ń gbò bá débẹ̀ tí yùn bá lu mọ́gùn lára rẹ̀. Mélòó láti ìrírí, mélòó láti ìgbọ́rí. Torí ẹ̀ ni mo ṣe mú wá lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣítí wa wípé àbámọ̀ ẹ jẹ́ ká máa fi kẹ́yìn ọ̀rọ̀ o, àbámọ̀ ẹ jẹ́ ká máa fi síwájú ọ̀rọ̀. Ẹ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tán káṣẹ̀ wọn wá kégbe àbámọ̀ lẹ́yìn. Gbogbo ohun tí a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa rò ó, bá a bá ṣe ń rò sọ́tún ẹ jẹ́ á rò sósì, ẹ jẹ́ á rò síwájú ẹ jẹ́ ká rò sẹ́yìn, ká wo nǹkan tí ó bẹ̀rẹ̀ rẹ̀ àti nǹkan tí ó gbẹ̀yìn ẹ̀ ká tó sọ wípé a tẹ̀síwájú nínú irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Torí pé àbámọ̀ rẹ̀ ẹ jẹ́ ká fi síwájú, torí pé àbámọ̀ ni mò ń gbẹ̀yìn ọ̀rọ̀ tí yóò bá dáa. Àní kábàámọ̀ o, àbámọ̀ bí kò ní jẹ́ tiwa lágbára Ṣẹ́dùmarè. Ẹ ṣeun ìyá mi Eunice Ọ̀ṣúndèyí, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ìyá mi Mosúnmọ́lá Rebecca mo rí yín, Aṣíbíòjò Bákàrè Bíọ́dún mo rí yín, Isaac Ọ̀dẹ́jìmí mo rí àbúrò mi dáadáa, àyànga lúlù wo alùlù bí ẹnu ti bí bó o ní ṣàlàáfíà ni. Ajá àdùnní èébúdọ́lá for sure mo rí yín ò yá mi, ẹ kú dédé àsìkò yìí bàbá mi kọ́. Tẹ̀mísọ́pẹ́ Isa Ibrahim mo rí yín ò brọ́dà mi, Toplotech Entertainment mo rí yín bẹ̀rù o bàbá mi, kò ní bàjẹ́ lágbára ọlọ́ ètò ti dá kò ní bàjẹ́ lọ́rọ̀ wa. Gbogbo yín pátápátá náà ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Abala ọ̀rọ̀ ìṣítí wa náà rí ni mo pè ní àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo tí a bá fẹ́ ṣe láyé yìí ẹ jẹ́ ká máa rò sọ́tún rò sósì. Gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé yìí ẹ jẹ́ ká jọ wò ká gbé wò, ẹ jẹ́ àjọ bí ìgbà téèyàn bá ń jọ èlùbọ́ ká kú wò dáadáa, ká rí wípé nǹkan yìí ó dáa, ó tó nǹkan tí jẹ́ wípé a lè kówó lé lórí, àbí ìgbésẹ̀ tá a lè gbé tí ò ní padà wá dàbámọ̀ fún wa lẹ́yìn wá ọ̀la. Àbámọ̀ ò ní jẹ́ tiwa o, a sì ní kábàámọ̀ lórí ilé ayé wa lágbára Ṣẹ́dùmarè. Lórí ètò yín náà láwa yìí, ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Abala àkọ́kọ́ náà rẹ lórí ètò tí mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí wa. Mo ń bọ̀ ná ẹ kú kalẹ̀. Ó yá kájọ yìn Olúwa, ó yá kájọ yìn Bàbá, ó yá kájọ yìn Olúwa, òun lárúgbó ọjọ́, òun lọ́ba tí kì í kú, òun lọ́ba tó tó farati. Ó yá kájọ yìn Olúwa, ó yá kájọ yìn Bàbá, ó yá kájọ yìn Olúwa, ó yá kájọ yìn Bàbá. Tẹ́ bá ti mọ Básanjọ́, Ọlọ́run lárúgbó ọjọ́. Tẹ́ bá ti máa ti kú, Ọlọ́run lọ́ba tí kì í kú. Ẹ ṣeun brọ́dà mi Larry Fash, mo kí yín o, ẹ kú iṣẹ́ ẹ kú ètò ìlú yọ̀ọ̀dà o, bó o lè tó dùbò lágbègbè yín lọ́hùn-ún, bó o ní ṣe gbogbo ẹ̀ ṣó ń lọ bá àti fẹ́. Tẹ́ bá ti máa dé farati, Ọlọ́run lọ́ba tó tó farati. Ó yá kájọ yìn Olúwa, ó yá kájọ yìn Bàbá, ó yá kájọ yìn Olúwa, ó yá kájọ yìn Bàbá, kájọ yìn Bàbá. Aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́rin láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò nílùú London. Aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́rin. All right now. We are Jehovah, praise him, El Shaddai, praise him, Jehovah, praise him, El Shaddai, praise him, Elédùmarè, Baba, Ọlọ́run, Baba, Baba, ẹgbẹ́ sókè, Baba, Baba, Elédùmarè, Baba, Rọ́sọ̀ Sharon, Chinekeme, Baba, Bandeji, Baba. Right now, send down that power, send your power. Lábala ọ̀rọ̀ ìṣítí wa tá a wà rí tí mo pè ní àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀, káwọn bàbá wa ìyá wa kí wọ́n tó lè sọ bẹ́ẹ̀
wípé àbámọ̀ ni máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n rí kí ni nǹkan tí wọ́n rò débẹ̀ kí wọ́n tó sọ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi bàbá mi ti ń bẹ lórí ètò mo ti ẹ̀fẹ́ jẹ́ kájọ fi kùndùkùn kájọ ṣiṣẹ́ ọpọlọ káwọn bàbá wa ìyá wa kí wọ́n tó lè rò ó kí wọ́n tó lè jókòó kí wọ́n rò wípé àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n rò débẹ̀ àbí kí ni nǹkan tí ẹ lérò pé wọ́n rí kí wọ́n tó sọ bẹ́ẹ̀ kí wọ́n tó sọ wípé àbámọ̀ ni máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ kí ni tí ẹ lérò pé wọ́n rò débẹ̀ láwọn tó jẹ́ àwọn bàbá ńlá wa àtàwọn ìyá ńlá wa. Send down your power, send your power. Holy Ghost power, send down thy power, send your power again. Holy Ghost power. I just wanna say, Baba, I just wanna say, Baba, I just wanna say, Baba, I just wanna say. Kí wọ́n tó lè ro ọ̀rọ̀ yìí papọ̀ wípé àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ kí lẹ lérò pé wọ́n rò débẹ̀ kí làwọn bàbá ńlá wa rò débẹ̀ kí wọ́n tó lè mọ̀ sọ bẹ́ẹ̀ wípé àbámọ̀ ní mọ̀ kẹ́yìn ọ̀rọ̀ kí ni wọ́n rò débẹ̀ kí lè àlàyé tẹ̀yìn lérò pé wọ́n ń ṣe fún wa ń bẹ̀. Bàbá ẹ ṣé. Holy Ghost power, send thy power, send your power again. Holy Ghost. Lórí ètò náà láwà níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV bóyá yìí náà ní àlàyé kan tẹ́ fẹ́ bá wa sọ lórí ẹ̀ kí làwọn bàbá wa kí náà rò débẹ̀ láti sọ wípé ìgbẹ̀yìn ni àgbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kí ni nǹkan tẹ́ lérò pé wọ́n rò débẹ̀ àti pé àlàyé wo ni wọ́n ń ṣe fún wa lórí ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi sọ sí àlàyé wo lẹ lérò pé wọ́n ń ṣe fún wa lórí ẹ̀ àti pé kí náà rò débẹ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ bá mi dá sí lórí ètò náà ni mo wà yìí ẹ bá mi dá sí ojú tẹ̀yin náà bá fi wò ó àbí àlàyé tí ẹ̀yin náà bá ní sí àlàyé tẹ̀yin náà ní sí tẹ́ fẹ́ sọ fún wa lórí ẹ̀ ẹ bá wa dá sí lórí ètò. Gbogbo ìdọ̀tí tí a bá gbá. Gbogbo ìdọ̀tí tí a bá kó. Ká má fi ní kọ̀dà kó mi ó lọ gèrèrè. Bàbá gbóúnjẹ léná wọn ní ká ṣọ́ra o. Adábòbò torí kọ́lẹ́rà ń pààyàn o. Bàbá gbóúnjẹ léná wọn ní ká ṣọ́ra. À ń retí àlàyé tí náà tẹ́ bá ní fún wa lórí ẹ̀ àjọ ń ṣíra wa létí náà rèé àjọ ń kọra wa lọ́gbọ́n náà ni kí ni tí àwọn bàbá wa tán ní lálàyé lórí ẹ̀ fún wa tí wọ́n fi sọ wípé àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kí ni tí wọ́n sọ fún wa lórí ẹ̀ àlàyé wo ni wọ́n ṣe fún wa kí náà rò débẹ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò. Torí kọ́lẹ́rà ń pààyàn o. Ẹ̀gbọ́n jẹ́ ká ṣọ́ra fún mi mímu. Ráyédèrú ilé-iṣẹ́ ti kọ̀tọ̀ ṣòwò orí. Àwọn oògùn tíjọba ò bá tún fọwọ́ sí. Àwọn oògùn tíjọba ò bá tún fọwọ́ sí. Àrùnkárùn ló lè fàṣọ́ra fún gbogbo wọn. Domestic violence. A ò fẹ́ má ṣe ṣe yẹn mọ́. Má ṣe ṣe yẹn mọ́. Domestic violence. A ò fẹ́ má ṣe ṣe yẹn mọ́. Ká máa nura ẹni. Lọ́kọláya bá ní dádúró. Ká máa nura ẹni o. Lọ́kọláya bá ní dádúró. Àjàpọ̀ kátà. Lọ́kọláya. abala àkọ́kọ́ náà rèé lórí ètò yìí bóyá ẹ̀yin náà ní kankan tí ẹ̀yin náà tún fẹ́ ṣe lálàyé fún wa lórí ẹ̀
gẹ́gẹ́ bí a ti ń sọ bọ̀ nípa àbámọ̀ pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé yìí ẹ jẹ́ ká máa rò ó ní iwájú ká máa rò ó sẹ́yìn ká rò ó síwájú ká rò ó sọ́tún ká tó gbé ìgbésẹ̀ lórí ohunkóhun torí pé Yorùbá bọ̀ wọ́n ní àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ ẹ jẹ́ ká rò gbogbo ohun tá a bá ń ṣe dáadáa àlàyé táwọn bàbá wa ń ṣe fún wa náà rèé láti jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe gbogbo ohun tí èèyàn fẹ́ dáwọ́lé lórí ìgbésẹ̀ tí èèyàn bá fẹ́ gbé èèyàn ní láti béèrè wò lórí ẹ̀ èèyàn ní láti ṣàyẹ̀wò lórí èèyàn sì gbọ́dọ̀ wádìí finifini dáadáa kéèyàn ó tó gbégbèsè ọ̀hún tàbí kéèyàn ó tó dáwọ́lé nǹkan ọ̀hún kó mọ̀ bá wádìí tí èèyàn ó padà kábàámọ̀ lé lórí lẹ́yìn wá ọ̀la òun náà ni wọ́n ń ṣàlàyé fún wa lórí ẹ̀ ẹ ṣeun ìyá mi Mr. Becky Ajíṣebútú mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹkùjọ́ méje ẹkùjọ́ mẹ́ta báyìí náà bá ti darapọ̀ mọ́ mi ẹ bá mi share ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín ẹ bá mi invite wọn sórí ètò ẹ bá mi invite wọn ẹ bá mi invite wọn ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín sórí ètò kí gbogbo wa ká jọ jẹ̀gbádùn ètò yìí ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín ẹ ṣeun ìyá mi Olúyọmí Olúpọ̀nlé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ kúrọ̀lẹ́ ẹ kú ṣẹ́ni ẹ sì kú àtàárọ̀ lórí ètò náà láwà yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá aago 8 náà ló ti kúrẹ́ kọjá ìṣẹ́jú 4 ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà tí n bá padà dé ká wá lọ sí abala kejì lórí ètò tí í ṣe abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ará ojúlùmọ̀ mọ̀lẹ́bí tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìmúbọ̀ náà. Hallelujah, mo kọ́ tó gun èṣù fi wó. Hallelujah, mo kọ́ dìde èṣù fi já. Hallelujah, mo kọ́ tó gun èṣù fi wó. Hallelujah, mo kọ́ dìde èṣù fi já. We are the Celestial Church of Christ, MC Family, inviting you to a mega crusade. Time, the hand of God. It's going to be a time of deliverance and healing. Come and be blessed. It's going to be happening on the 9th of March 2019. Venue, the International Marketplace Coalition, 3689 Commercial Drive, Indianapolis, Indiana. Time, 7 p.m. to 10 p.m. Come one, come home. Hallelujah, mo kọ́ tó gun èṣù fi wó. Inviting you to a mega crusade, time, the hand of God. It's going to be a time of deliverance and healing. It's going to be happening on the 9th of March 2019. Venue, the International Marketplace Coalition, 3689 Commercial Drive, Indianapolis, Indiana. Time, 7 p.m. to 10 p.m. Come one, come home. Káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájọ búgbẹ́jẹ, ètò tó ń pè nílé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹwàá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community
online station best for the community home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pè ní ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kílẹ̀ bílẹ̀ títí. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa orí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà láwà yìí ìpele kejì náà rèé láwà lórí ètò yìí ti ṣe abala kejì lórí ètò tí mo pè ní abala ìdílé aláyọ̀ mo kí ìyá mi Stella Azan Ejirele JP ẹ ṣeun o ìyá mi Ìfẹ́ Oyè communication ìṣèmùkín ẹ káàbọ̀ sórí ètò gbogbo lẹ́kọ́ o akúlẹ̀ yìí àsìkò ètò ìdìbò Nàìjíríà àkú ètò òṣèlú o Ọlọ́run ọba yóò bá wa ṣe wọ́n ní Ọlọ́run á máa fún yín ṣe àmì ẹ̀kú ètò ẹ ṣeun ìyá mi àdúrà wa ó gbà Ọlọ́run ó mọ̀ fún gbogbo àṣẹ lágbára Ọlọ́run ẹ ṣeun ṣe mo kí yín ẹ káàbọ̀ sórí ètò abala kejì lórí ètò náà rèé tí mo pè ní abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ará ọ̀rọ̀ ìdílé ọ̀rẹ́ rẹ méjì àti ọ̀rọ̀ òjúlùmọ̀ lórí ètò ẹ bá mi ṣíà rẹ̀ ẹ bá mi ṣíà fídíò yìí ẹ polongo rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ ṣíà rẹ̀ fáwọn olólùfẹ́ yín kájọ gbọ́ abala ìdílé aláyọ̀ kájọ kọ́gbọ́n ká sì jọ fi etí gbéyàwó ọ̀rọ̀ abala ìdílé aláyọ̀ náà rèé ẹ jẹ́ kájọ mọ́ ọlọ́bẹ̀ náà mò ń bọ̀. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. mi náà ló lè tó ohun mẹ́wàá ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn mẹ́wàá ó ń ṣẹlẹ̀ ń dúníyàn. ìbàjẹ́ ká fọ́kọ́ láyà sílẹ̀ bárọ̀rà tàkété ìbàjẹ́ ká fọ́kọ́ láyà sílẹ̀ ká má joyè àgọ́tẹ̀kù ìbẹ̀yẹ. lónìí ìtàn arábìnrin kan náà ni mo gbé wá sórí ètò lónìí lẹ́yìn tó jẹ́ pé àwọn akẹgbẹ́ wa òṣìṣẹ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà náà ni wọ́n ṣe ìwádìí débẹ̀ nígbà tá a gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ṣe ìwádìí débẹ̀ kí ni ohun tí ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí tí a fi gbé wá sórí ètò lónìí. ìwádìí tí àwọn òṣìṣẹ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ṣe pẹ̀lú arábìnrin náà ló jẹ́ ká mọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí.
ogójì ọdún wọ́n ti lé ní 40 years ògbẹ́nu kọjá díẹ̀. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká rọra ta kété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má gbé àkọ́tẹ́kù wípẹ́yẹ. arábìnrin yìí wọ́n ní ọmọ kan náà ni wọ́n bí ọmọ kan náà ni wọ́n bí èyí tí í ṣe ọkùnrin. fídíò yìí ẹ invite àwọn olólùfẹ́ yín ẹni wọ́n tẹ́tí lẹ́kọ̀ọ́ lórí rédíò wa kan máa gbọ́ wa kètèkètè ń bẹ̀. ẹ share rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín káwọn náà wá kọ́gbọ́n kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀. wọ́n ní ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni ò ní jẹ́ ká pàgbàlagbà ní wèrè ẹni tó jì sí kòtò kára ìyókù lọ́gbọ́n. abala kejì lórí ètò náà láwà yìí ti ṣe abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ará ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó náà la máa ń gbé yẹ̀wò lábala yìí gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ torí pé ẹni tó bá lọ báyìí náà ló bá kú ó náà ni ọ̀rọ̀ arábìnrin tí mo gbé wá lónìí arábìnrin yìí wọ́n ti lé ní ọmọ 40 ọdún díẹ̀ wọ́n sì ní ọmọkùnrin kan. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí àti ipò tí arábìnrin yìí wà gan-an òun náà ló jẹ́ kí a fìmú fílẹ̀ láti tọpinpin pé bó o lèyàn ó ṣe wà tí ó sì wà nínú irú ipò báyìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí kí ni nǹkan tó mú wọn tó fi di wípé wọ́n wà ní ipò tí wọ́n wà yìí. gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ìwádìí tá a ṣe lẹ́nu arábìnrin yìí wọ́n nígbà táwọn wà ní ọ̀dọ́ langba táwọn sì wà lójú ọjà táwọn wà ní sísí wọ́n ní àwọn tó jẹ́ ọkùnrin tó jẹ́ bíi déédéé àwọn nígbà náà nígbà tá a bá ní ọmọ wà bóyá bíi 20 bóyá ọmọ wà bíi 20 years 22 nígbà náà wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́mọkùnrin langba nígbà náà tí àwọn ń tẹ̀lé gẹ́gẹ́ bíi pé èèyàn ń ṣe boyfriend and girlfriend èèyàn ń dètí ara wọn. arábìnrin yìí wọ́n ní gbogbo àwọn ọkùnrin yìí wọ́n ní àwọn ò lórí lọ́wọ́ wọn débi wípé kọkùnrin ó ti ẹ̀ra fúláwà lásán fún èèyàn wọ́n ní àwọn ò gbárí débi pé àwọn ó tiẹ̀ lè sọ wípé boyfriend tèmi báyìí òun náà ló ṣe nǹkan báyìí fún mi. wọ́n lè tó sì jẹ́ wípé àwọn ọ̀rẹ́ àwọn oríṣiríṣi ẹ̀bùn náà ni wọ́n mọ̀ fi hàn àwọn tí wọ́n mọ̀ fi ṣàkọ wípé ọ̀rẹ́ mi ò rí nǹkan tí boyfriend mi rà fún mi ò rí nǹkan tó ṣe fún mi. wọ́n ní débi wípé àwọn bí friend ẹgbẹ́ àwọn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó jẹ́ wípé àwọn gan-an ni wọ́n tún wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n tún mọ́ re àwọn jẹ tí wọ́n tún mọ́ jọ̀ọ́ òde yá mi ní fóònù rẹ tí wọ́n lò gbò òde ra kírẹ́dìtì fún mi. arábìnrin yìí wọ́n ní làwọn wá wò wípé ẹ̀gbọ́n náà kí wá ní ọ̀bọ fi ṣe orí tí náà kí ò ṣe báwo làwọn ṣe yan tàwọn tó fi jẹ́ wípé gbogbo àwọn táwọn ń tẹ̀lé wọn kì í ran àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ sì rẹ́ àwọn tó jẹ́ ọ̀rẹ́ àwọn náà rèé àwọn náà ń bí fírẹ́ǹdì àwọn young boys gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn tí wọ́n sì ń ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ń ra nǹkan fún wọn tán ṣe dáadáa fún wọn. arábìnrin yìí ó ní lòun wà wò wípé ẹ̀gbọ́n náà nígbà tóun bá ń tẹ̀ lọ́kùnrin tí wọ́n ń lu òun ní jìbìtì ara tí wọ́n sì tún ń gbowó lọ́wọ́ òun tó pé wọ́n wà sọ́dọ̀ òun in tóun bá tún ní wọ́n ó tún bá òun náà wọ́n ó tún gbà lọ́wọ́ òun pé ẹ̀gbọ́n ó dàbí wípé àwọn tó jẹ́ ọ̀dọ́ langba bíi tàwọn yìí àwọn ò fẹ́ ní orí lọ́wọ́ wọn. wọ́n ní làwọn náà bá wò wípé tó
bó bá fọ̀ lógì àwọn ò sì fọlẹ́ bó bá kọ̀ lógì àwọn ò fọlẹ́ kọrọ pé èèyàn náà ni ó dọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé rẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí àwọn náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara àwọn kí àwọn tó jẹ́ ọ̀dọ́ langba kí wọ́n lọ wábì kan jókòó sí torí pé àwọn náà fẹ́ ṣàṣeyọrí àwọn ò ṣe àṣedànù mọ́. boyfriend mi ló rà fún mi lágbájá báyìí ló rà fún mi wípé àmọ́ owó àwọn náà lórí táwọn náà sì mọ̀ wò wípé kí làwọn fi ṣorí kí lọ́bọ fi ṣorí tí náà kí ò ṣe bóbìnrin làwọn náà àwọn náà sì dá gẹ́gẹ́ bí ọmọbìnrin kí ló wá dé tó jẹ́ pé gbogbo àwọn táwọn ń tẹ̀lé wọn kì í ran àwọn lọ́wọ́ wọn ni làwọn bá pakítí mọ́lẹ̀ làwọn bá rò wípé tó bóyá torí wípé àwọn tó jẹ́ ẹgbẹ́ àwọn táwọn ń tẹ̀lé òun náà ni ó ń farú èyí ṣùgbọ́n lára àwọn tó jẹ́ ọ̀rẹ́ àwọn rí àwọn míì tó jẹ́ wípé àwọn àgbàlagbà tó jù wọ́n lọ àwọn ni wọ́n ń tẹ̀lé tí wọ́n ń bì fírẹ́ǹdì tí wọ́n sì ń ṣe dáadáa fún wọn làwọn náà bá wò lọ́kàn wọn pé tó èyí táwọn kúkú fi ń tẹ̀lé àwọn ọ̀dọ́ langba oníṣòkòtò tínrín bóyá káwọn náà kúkú fi ẹsẹ̀ tàwọn náà lé káwọn náà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn tó dàgbà jù àwọn lọ tí wọ́n ní wọ́n mọ̀ kẹ́ obìnrin tí wọ́n mọ rírì obìnrin. arábìnrin yìí wọ́n ní kò pẹ́ kò jìnnà nígbà náà làwọn bá pàdé married man kan tó ti ní àgbàlagbà ní ojú àwọn lọ tó sì ti fẹ́ ìyàwó tó ti bímọ. wọ́n ní tòótọ́ káwọn mọ̀ purọ́ káwọn sì mọ̀ jalè wọ́n ní arákùnrin yìí ó ṣe dáadáa fáwọn ó ṣe dáadáa fún àwọn débi wípé gbogbo ohun táwọn ń fẹ́ náà ló ń fún àwọn gbogbo nǹkan táwọn bá béèrè ní í ṣe fáwọn lásìkò débi pé nígbà táwọn parí OND àwọn arákùnrin yìí ó gbalé fún àwọn ó jẹ́ káwọn mọ̀ pé òun ti níyàwó ó gbalé fún àwọn wípé tóun ò bá máìndì òun lè fi àwọn ṣe ìyàwó kejì tí àwọn ò bá máìndì gbogbo ohun táwọn bá sì fẹ́ òun náà ni òun ó ṣe fún àwọn wọn ni làwọn bá ní pé tó kí làwọn tún ń wá káàkiri kí làwọn ń wá ká kí lobìnrin fẹ́ ju kóbìnrin ó bá ti rí kẹ́ tó rí gẹ̀ tó rẹni tí ń ṣìkẹ́ rẹ̀ tó sì rẹni tí tó jẹ́ wípé òun fẹ́ lójú fẹ́ nímú arábìnrin yìí wọn ni làwọn bá ní tó kò burú kò sí nǹkan táwọn ń wá káàkiri tó o bá ti mọ̀ wípé gbogbo ohun táwọn fẹ́ òun náà ló mọ̀ ṣe fún àwọn arábìnrin yìí làwọn náà bá ní pé tó àwọn ti gbà ó àwọn ti gbà sí lẹ́nu ẹ ṣeun Àbákẹ́ Annie Atọ́lání mo rí yín o Alẹ́ṣinlọ́yẹ Kudirat Adétutù mo rẹ́yìn náà lórí ètò ó náà ni arábìnrin yìí náà bá ní àwọn gbà láṣà tí máa tẹ̀lé arákùnrin yìí wọ́n ní nígbà tó yá táwọn parí OND àwọn arákùnrin ìgbàlé fáwọn táwọn ń gbé kò pẹ́ òun náà ni àwọn lóyún fún arákùnrin yìí tárákùnrin yìí sì sọ wípé tó òun ò sọ wípé òun ò fẹ́ oyún torí pé ó wù òun láti fẹ́ òun náà ni tí òun ò bá ti máìndì láti ṣe ìyàwó kejì èyí náà ló jẹ́ kí ọkàn arábìnrin yìí kó balẹ̀ wípé tó òun tẹ̀sí lẹ́ni tó ń ṣìkẹ́jìgẹ̀hun tó fẹ́ fẹ́ òun nígbà tí arábìnrin yìí tó wà nínú oyún wọn làwọn wà nínú oyún fún arákùnrin yìí ìgbà tí wọ́n lóyún òun náà ni wọ́n bí ọ̀dọ́mọkùnrin ọmọ kan tó wà lọ́wọ́ wọn ẹ ṣeun ìyá mi Olúwabùnmi Èjìlá Sísì ẹ ṣeun òun ni ẹ̀kú ètò ẹ ṣé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò arábìnrin yìí wọ́n bí ọmọkùnrin yìí láì ṣe pé ìyàwó ilé wọ́n jẹ́ kí ìyàwó ilé mọ̀ sí
ibi tí arákùnrin yìí tó lọ gbalé sí fún wọn ní ọ̀nà tó jìn débi wípé arákùnrin yìí ní láti rìn díẹ̀ láti rìnrìn àjò díẹ̀ kó tó débi tí àwọn wà. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé bá ṣe ń yọ sóbẹ̀ náà là ń yọ gbọ́. Arábìnrin yìí wọ́n ní àwọn ò mọ bí ìyàwó ọkùnrin yìí wọ́n láwọn ò mọ bí ó ṣe mọ̀. Wọ́n ní bóyá ẹnìkan ti fi mú fílẹ̀ tó ti gbọ́ ni àbí bóyá ó tiẹ̀ ti ń fi mú fílẹ̀ àbó ti ń tọpinpin látọjọ́ tó ti pẹ́ kó tó di wípé ó gbá òun mú lọ́rùn ọwọ́. Ṣé ẹ mọ̀ wípé àwọn baálé wa náà rèé, kò sí ọkùnrin mi ò máa rá pamọ́, bọ́kùnrin mi bá níyàwó mi síta nínú iṣẹ́ àtiwá rẹ̀ òun náà níyàwó ilé ó ti mọ̀ wípé ọkọ mi ti ń ṣe nǹkan ìfura. Bóyá bíi kó mọ̀ súnlé mọ́ bíi ti tẹ́lẹ̀, bóyá bíi kó mọ̀ jẹun bó ti ń jẹun mọ́ tẹ́lẹ̀, bóyá bíi kí nǹkan kó ṣàmọ́ ṣẹlẹ̀, ó ṣeéṣe kí obìnrin mi ò nífura kó sì mọ̀ wípé ọkọ òun ń ṣe nǹkan kan. Bóyá láti ìgbà yìí náà ni ọmọbìnrin yìí ló ti ń fìmú fílẹ̀ pé bóyá ọkọ òun lójú síta. Bí ọmọkùnrin yìí bó ṣe ń lọ tí ń bọ̀, bóyá gbogbo ìṣiṣẹ́ rẹ̀ náà lọmọbìnrin yìí ṣọ́, ìyẹn ìyàwó ilé Ọlọ́run ọba nìkan náà ló mọ̀. Ẹ ṣeun ké Adéníyan Tèmítọ́pẹ́ Kẹ́hìndé Òjó Wẹ́là Ọlá, ẹ ṣeun mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀, abala àṣà, abala ìdílé aláyọ̀ òun náà la wà yìí ti ṣe abala kejì lórí ètò abala ìdílé aláyọ̀, níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ìdílé, tá a ti máa ń gbé àwọn ìtàn wá tó jẹ́ wípé ó jẹ́ àríkọ́gbọ́n tá a náà lè rọ́gbọ́n méjì kan mú bẹ̀. Arábìnrin yìí ó ní gamboro náà lòun gbọ́ kókókókókó ilẹ̀kùn, kókókó ilẹ̀kùn tóun gbọ́ ta ló wà ń bẹ̀ lòun bọ́ síbẹ̀, tó sì jẹ́ wípé ọmọ tóun ń tọ́ lọ́wọ́ ńgbà náà ọmọ òun ó kù díẹ̀ kọ́mọ òun pé ọmọ ọdún kan. Ta ló wà ń bẹ̀? Ta lẹ béèrè? Iná arábìnrin yìí náà làwọn bá ṣílẹ̀kùn. Ilẹ̀kùn tán ṣí ṣẹmọ̀ gẹ́gẹ́ bí ẹni tí òkúkú retí èèyàn tí ò sì mọ̀. Wọ́n ní ẹ káàsán o, ẹ káàsán mà. Ṣé ẹ̀yin ni lágbájá? Ẹjọ́ lágbájá ni mò ń béèrè. Lágbájá ìyàwó lágbájá tó wà bí yìí. Láti bó ta lẹ béèrè? Wọ́n níbẹ̀ náà làwọn bí léèrè pé báwo ni wọ́n ṣe jẹ́, ta ni wọ́n wá, ta ni wọ́n béèrè. Wọ́n ní a kì í gbọ́n tó ẹni tí ń ṣọ̀yàn. Kọ́lọ́wọ́n ọba kó mọ́ fà wá láyé lọ́wọ́, kó mọ́ fi wá láyé lọ́wọ́, kó mọ́ fà wá lẹ́ni tí ó mú wa lọ́wọ́. Ọdún tárábìnrin yìí tó ti ń ṣọ́ wọn, tó ti mọ wọléwọ̀de rẹ̀, tó ti mọ irú èèyàn tó jẹ́, Ọlọ́run ọba nìkan náà ló mọ̀. Èmi ni àbúrò lágbájá, wọ́n ní náà ló pè fáwọn. Àwọn ni wọ́n ní kí n wá wo àwọn níbí yìí torí pé èmi àtẹ̀gbọ́n mi a close gan. Àwọn ni wọ́n sọ fún mi, àwọn ni wọ́n júwèé ilé ẹbí fún mi wípé àwọn ní obìnrin kan pamọ́ síbẹ̀ táwọn ń fẹ́, òun ní àbúrò wọn, wọ́n sì ní kí òun náà wá dúró, àwọn ń bọ̀. Ṣé o mọ̀ pé ẹni tí ò rẹ́bí tí ò rẹ́nì kankan rí, èyí ò jẹ́ kí àwọn náà tètè kọ́kọ́ kínú wọn dùn pé ẹ má bínú o, mi ìmọ̀ pé yìí ni, mi ìmọ̀ pé kíní, àwọn ọ̀dẹ̀ wá sọ fún mi pé níbọ̀dì bò wọn ọ̀dẹ̀ sọ fún mi kíní kan pé má wọ́rí, èmi ni mo béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi torí pé ẹ̀gbọ́n mi ò kí ń fọ̀rọ̀ pamọ́ fún mi, ni mo ní pé kí n wá kí n yọjú. Wọ́n níjọ́ téèyàn bá sọnù gágágá báyìí lára èèyàn mọ̀ yá. Ẹ wọlé kẹ́ ẹ jókòó, ẹ wọlé ẹ jókòó, ẹ jẹ́ kí n tiẹ̀ pé ẹ̀gbọ́n yín náà kí n jẹ́ kán mọ̀ wípé ẹ wà níbí o. Fóònù náà làwọn lọ mú pé káwọn mú, káwọn sì dá ìnọ́mbà káwọn pe ẹ̀gbọ́n àwọn. Wọ́n ní àfi wì báyìí náà làwọn gbọ́. Ọlọ́wọ́n ọba mi kó ṣàánú. Oríṣiríṣi nǹkan náà ní bẹ láyé yìí. Wì tí arábìnrin yìí tí wọ́n gbọ́, ojú mi òun náà ni wọ́n rí mọ́, tó jẹ́ wípé arábìnrin yìí ó ti da acid sí wọn lójú. Òun ló fà á tí ojú obìnrin méjèèjì yìí tójú wọn fi parẹ́, tójú méjèèjì tó fi parẹ́. Ta wá ni ta ló lè
lè jẹ́ ta ló lè ṣe gbá arábìnrin yìí ó ṣàpèjúwe wọ́n láwọn ń ṣàpèjúwe fún ọkọ àwọn wípé ẹni ọ̀hún ó lábúrò yín lòun ẹni ọ̀hún ó nígbà báyìí láwo ìlòun fi wá arákùnrin yìí wọ́n ló ń sọ wípé àbúrò òun lábúrò òun kankan tóun bá sọ̀rọ̀ kò sábúrò òun kankan tó mọ wọléwọ̀de òun débi pé kò sábúrò òun kankan tó mọ ìhìn tí ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀ ta ló lè wá jẹ́ ta ló lè jẹ́ arábìnrin yìí wọ́n ní ẹni tó lè jẹ́ àwọn ò mọ̀ torí pé ìyàwó rẹ̀ àwọn ò dá mọ̀ bọ́ bá tiẹ̀ fẹ́ wá fi fọ́tò rẹ̀ hàn àwọn gan lórí fóònù pé ó dá náà ṣáàní yìí ni ojú wo ni wọ́n fẹ́ fi rí wọn ò mójú tí wọ́n fi ríran rí pé ẹni yìí òun náà ló jẹ́ pé arábìnrin yìí wọ́n ṣàrí báyìí wọ́n rí báyìí mi tiẹ̀ tí ì rí wọn wọn tiẹ̀ tí ì wọlé dáadáa kí n tiẹ̀ rí wọn kí n tiẹ̀ ṣe gbá òun náà ni wọ́n ń wí títí dèní. arábìnrin yìí níbi ìwádìí tá a ṣe débi pé ọkàn wọn gbọgbẹ́ pẹ̀lú ìbànújẹ́ ọkàn wípé tó bá jẹ́ wípé àwọn wá mọ̀ pé n tí ó kẹ́yìn àwọn níbi táwọn wà rèé bóyá àwọn ò bá tiẹ̀ ti jókòó jẹ́ káwọn mọ̀ sọ wípé àwọn fẹ́ tẹ̀lé ọkọ tó ti níyàwó ńlé pé torí èròǹgbà ọkàn àwọn àti ọkàn àwọn náà ni wípé ẹni tó jẹ́ èèyàn arákùnrin yìí gan-an náà ló ṣèkà yìí fáwọn bó tiẹ̀ jẹ́ wípé àwọn ò mọ̀ ìyàwó rẹ̀ àbáwọn ò tiẹ̀ rí ìyàwó rẹ̀ rí ṣùgbọ́n àwọn mọ̀ wípé dájú ṣáká bí ò bá jẹ́ ìyàwó ẹ̀ á jẹ́ wípé ó rán èèyàn wá láti wá ṣe àwọn níkà àmọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí kábàámọ̀ wípé bóyá tóun bá tiẹ̀ ti wá jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́búkẹ́ tóun ò wò wípé bóyá lágbájá kóun ó tẹ̀lé àbí tàmọ̀dù kóun ó tẹ̀lé pé bóyá ọ̀rọ̀ òun ò bá ti rí báyìí ẹ̀yin èèyàn mi ṣé ká sọ wípé torí pé arábìnrin yìí ó tẹ̀lé married man èló jẹ́ kọ́rọ̀ òun ó dà báyìí àbí ká sọ wípé bọ́ bá tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀dọ́ langba tó jẹ́ igme tiwọn náà ni wọ́n ń tẹ̀lé ṣé ká sọ wípé bóyá irú ìṣẹ̀lẹ̀ báyìí kò bá ti ṣẹlẹ̀ sí wọn àbí kí la fẹ́ sọ wípé ó jẹ́ ibi tó jẹ́ ìkùnà níbi tí arábìnrin yìí tó ti kùnà nínú ìrìn àjò ayé wọn tó fìdí wípé ọ̀rọ̀ wọn dà bó ṣe dà yìí ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí ẹ bá mi fojú sùnùkùn wò ó ṣé ká sọ wípé arábìnrin yìí wá aago aláago sáré ni àbí ká sọ wípé àkọọ́lẹ̀ náà ni ó ní yóò rí ọ̀rọ̀ rí ó fi rí bẹ́ẹ̀ ṣé ká sọ pé àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tàsé àbí ká sọ wípé wá aago aláago ṣiṣẹ́ kó wá aago aláago sáré àbí ká sọ wípé ìbá ti jókòó tí àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀dọ́ langba bíi tiẹ̀ tóun sọ wípé bóyá wọn ràn wọ́n lọ́wọ́ àbí wọ́n máa ń gbà lọ́wọ́ òun ni wọ́n ń ṣe fóun àbí bóyá tó bá ń ní sùúrù pé bóyá tó bá forí tì í bóyá ọjọ́ iwájú ó dáa ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà rèé kí ni ká sọ wípé ó fa irú ọ̀rọ̀ báyìí ṣé ká sọ wípé arábìnrin yìí ó ṣe ẹsẹ̀ gbé ni àbámọ̀ tí arábìnrin yìí wá ń ké lẹ́yìn ọ̀rọ̀ yìí wípé bóyá bóun ṣe ń tẹ̀ lọ́kọlọ́kọ kiri ló jẹ́ kí ìyàwó rẹ̀ kó ṣe òun ní ṣùtá báyìí àbí yálà bóyá ó sì rán èèyàn wá náà ni tí kì í ṣe pé ìyàwó fúnra ẹ̀ ló wá ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ sùnùkùn náà lélẹ́yìí ilé ayé àfọwọ́bà fílẹ̀ kò sí ní tá a mú wá kò sí ní tá a mú lọ gbogbo tí kálukú bá ṣe náà ni ó kẹsàn-án ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà rèé tí mo fẹ́ kí bá mi fojú sùnùkùn wò ẹ ṣeun ọlátúnjí olúfẹ́mi bàwálé ẹ ṣé o mozad ahmed ẹ ṣé ìyá mi caroline fúnkẹ́ ẹ ṣé ahmed ọlálẹ́kan ẹ ṣé o yusuf wasiu ẹ ṣé ìyá mi sùnbọ̀ mátì ẹ ṣé mo rí yín o sadiq ọlá ìtàn yusuf ẹ ṣé o wẹ́là ọlá ẹ ṣé o tèmítápákà ìdí òjò gbogbo yín pátá náà ni mo rí lórí ètò ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò yìí mo kí gbogbo yín pátápátá ẹ ṣeun ìyá mi caroline ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ náà rèé ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí bá mi dá sí ojú tẹ̀yin náà bá fi wò ó àbí kí lẹ rí kí la lè sọ wípé
ó jẹ́ ibi tí arábìnrin yìí ti kùnà nínú ìrìn àjò rẹ̀. Níbo ni ká sọ pé arábìnrin yìí ó ti kùnà nínú ìrìn àjò ayé ẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i lórí ètò. Ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí 07459 353799 òun náà ni ẹ lè fi pè wọlé 07459 353799 òun náà ló gbé ìpè wọ ojú òpó yìí láti bá mi dá sí i. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá wọlé ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share fáwọn olólùfẹ́ wa 07459 353799 òun náà ni ẹ lè fi pè wọlé sí orí ètò. Àwa tá wà ní Nàìjíríà tàbí tá wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799 òun lẹ lè fi pè wọlé 074 59 35 3799. Àwa tá wà ní Europe Nàìjíríà lè pè sórí WhatsApp ká fi +44 síwájú ẹ̀. Lórí ètò náà la wà yìí ẹ bá mi dá sí i. Ọmọ aráyé kò fẹ́ ní bọ́rọ̀ àforí ẹni. Ọmọ aráyé kò fẹ́ ní bọ́rọ̀ àbẹ̀dá ẹni. Wọ́n ní what a wicked world. Tó fi já síbi tó já sí yìí. Ọmọ aráyé kò fẹ́ ní bọ́rọ̀ àforí ẹni. Ọmọ aráyé kò fẹ́ ní bọ́rọ̀ àbẹ̀dá ẹni. Lérò pé ìbá ti jẹ́ nǹkan ṣáájú tí ìgbésẹ̀ tí ò bá ti kọ́kọ́ gbé kò dòdì wípé ọ̀rọ̀ já síbi tó já sí yìí. Àjíṣebútú wọn ní ìvù Ọlọ́run ọba mi kó ṣàánú pé ènìyàn níbí èèyàn níbí. Kí ni arábìnrin yìí ìgbésẹ̀ wo ni ò bá ti gbé? Kí lẹ lérò pé ìgbésẹ̀ tí ò bá ti kọ́kọ́ gbé àbí bí ò bá ṣe ti tọ́ bóyá ọ̀rọ̀ rẹ̀ ìbá ti rí bó ṣe rí yìí, bóyá ìbá ti rí fún bó ṣe rí yìí. Kí ni ẹ lérò pé ọ̀nà wo lẹ lérò pé ó gbà tó fi kùnà kó tó di pé ọ̀rọ̀ yìí rí bó ṣe rí yìí? Tó bá ń kọ́lé lọ́wọ́ wọ́n ní òkú iṣẹ́ wọ́n tún máa yín mú. Ìyá
followed married man. Wọ́n ní that is why that happened to her. Ìyá mi Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní torí pé ó tẹ̀lé ọkùnrin tó ti níyàwó ńlé ló jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ dà bó ṣe dà yìí pé bóyá ìbá ti máa rọra tẹ̀lé àwọn ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ ẹ̀ kó ti rọra mọ́ tẹ̀lé wọn jẹ́jẹ́ àmọ́ gbà tó wá níwọ̀n ṣe fóun kọ́ tó jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n sọ wípé wọ́n tí boyfriend mi ṣe fún mi wọ́n tí boyfriend mi ṣe fún mi àmọ́ tó jẹ́ wípé àwọn ọ̀dọ́langba tóun ń tẹ̀lé wọn kì í ṣe nǹkan kan fún un òun náà fi wò wípé bóyá kóhun kúkú mọ tẹ̀ láwọn tó jù ú lọ pé bóyá àtúnrọ̀gbọ́n bẹ̀ nǹkan ó tún ṣẹnu rẹ̀ fóun Adéníjì ọmọ tá à ń wá Adéláàrin ẹ̀ṣẹ́ Okóyè kò lè Ugochi ẹ̀ṣẹ́ gan ni. 07459353799 náà ni ó gbé pè wọ ojú òpó wa yìí 07459353799 náà ni ó gbé pè wọ ojú òpó fún àwa tá a wà ní UK àwa tá a wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe a lè pè sórí +447459353799 ọ̀nà wo lọ arábìnrin yìí ló ti gbà kùnà tí ọ̀rọ̀ ẹ̀ tó fi dà bó ṣe dà yìí ẹ̀yin èèyàn mi ẹni tó ṣiṣẹ́ yìí ẹni tó ṣiṣẹ́ ibi fún arábìnrin yìí irú èèyàn báyìí irú èèyàn wo ni ká pe irú èèyàn báyìí torí wípé bó tiẹ̀ jẹ́ pé ìyàwó náà ni tó sì rí pé bóyá ẹni tó ń fẹ́ ọkọ òun ni ǹjẹ́ ó yẹ kó fi dúró àdánwò tó tó yìí ǹjẹ́ ó yẹ kó fi kàn án ǹjẹ́ ó yẹ kó fi irú àdánwò tó tó báyìí ǹjẹ́ ó yẹ kó fi kan irú arábìnrin yìí bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ó ń bá a fẹ́ ọkọ àbí bó sì jẹ́ wípé ó ràn èèyàn wá náà ní tí kì í ṣe pé òun fúnra ẹ̀ náà ló yọjú ṣé ó yẹ kó lè tó tó yìí irú ìdájọ́ tó ṣe fóbìnrin yìí ṣé ó yẹ kó lè tó tó bẹ́ẹ̀. ọ̀nà tí arábìnrin yìí tó ti gbà tó ti kùnà níbẹ̀rẹ̀ ìrìn àjò ayé ẹ̀ bóyá iná fẹ́ bá wa sọ sí ohun tẹ́ bá rí sí láti bá wa sọ sí lórí ètò yìí à ń retí àtẹ̀jíṣẹ́ yín àti ìrètí ìpè yín àwọn fúnni dúpẹ́ máa tẹ̀síwájú ìjọ CCC Epsiba Cathedral náà fi tìfẹ́tìfẹ́ pé gbogbo wa síbi crusade ọlọ́jọ́ kan èyí tó máa wáyé ní on the 9th of March 2019 on the 9th of March ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2019 náà lọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo wa síbi crusade ọlọ́jọ́ kan tó máa wáyé ìyẹn ní ìlú Indianapolis nílùú Amẹ́ríkà lọ́hùn lẹ́yìn tí ò ṣẹlẹ̀ rí tí ò wáyé rí àkọ́kọ́ crusade yìí rèé ní ìlú Amẹ́ríkà láti ìjọ CCC Epsiba Cathedral tó wà ní Indianapolis òun náà ni wọ́n gbé crusade ọlọ́jọ́ kan yìí tán gbé kalẹ̀ fún gbogbo àwa tí à ń wojú Ọlọ́run fún re gbogbo àwa tí à ń retí re lọ́wọ́ Ọlọ́run gbogbo àwa tí à ń wá nǹkan kan tàbí kejì gbogbo àwa tí à ń béèrè àánú tí à ń béèrè ìṣẹ́gun lọ́wọ́ Ọlọ́run gbogbo àwa tí à ń wojú Ọlọ́run fún ọmọ náà ni wọ́n fi gbé ìsọjí yìí kalẹ̀ pé kí gbogbo wa ká wá pàdé Ọlọ́run ká wá pàdé ọba oníṣẹ́ ìyanu ọba tó fi ọwọ́ agbára rẹ̀ tó fi wá àké jáde nínú agbami omi òun náà ni wọ́n fi pè ní ọwọ́ Ọlọ́run hand of God náà ni wọ́n pè àkórí crusade yìí níbi tí ọwọ́ Ọlọ́run tó ti máa ṣàwárí ire wa ṣàwárí ògo wa tó ti máa ṣàwárí ẹ̀ fún wa gbogbo àwọn tá a wà ní Nàìjíríà tá a wà ní UK ni àwọn tá a wà nílùú Amẹ́ríkà káàkiri ni àǹfààní rẹ̀ fún wa láti bá Ọlọ́run pàdé nínú crusade ọjọ́ kan yìí kò ṣẹlẹ̀ rí nílùú Amẹ́ríkà àkọ́kọ́ ẹ̀ náà lélẹ́yìí tó máa wáyé ó náà ni wọ́n fi ń pe gbogbo wa pátápátá síbi crusade yìí
èyí tó máa wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2019 ni ó máa wáyé láti aago 7 alẹ́ títí di aago 10 7 p.m. to 10 p.m. níbẹ̀ náà ni ó ti máa wáyé ìyẹn ní agbègbè ibi tó ti máa wáyé ìyẹn venue níbi tó ti máa wáyé ó náà ní International Marketplace Coalition 3685 Commercial Drive Indianapolis Indiana 46222 níbẹ̀ náà ni ó ti máa wáyé tí wọ́n ti máa gbà wá ní àlejò tí a ti máa rí ìṣẹ́gun táì sì máa rí ọwọ́ Ọlọ́run ní ọjọ́ yìí gbogbo àwọn tí ó gbà wá lálejò náà ni gbogbo àwọn ọmọ ìjọ CCC Epsiba Cathedral ti ìlú Indianapolis àwọn náà ni wọ́n mọ̀ gbà wá lálejò ní ọjọ́ yìí láti jẹ́ kí a pàdé Ọlọ́run láti jẹ́ ká rí láti fi ìfẹ́ láti fi gbà wá lálejò níjọ́ náà ká sì lè rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa àwọn bàbá wa nínú Olúwa Superior Evangelist Káyọ̀dé Dèjì Núnáyán àwọn náà ni wọ́n máa gbà wá lálejò níjọ́ náà àwọn náà ni shepherd in charge ti ìjọ CCC Epsiba Cathedral àwọn olùkéde fún crusade ìsọjí yìí àwọn náà ni late superior elder Modúpẹ́ Ọ̀sásọ̀nà Núnáyán pẹ̀lú Mother Celestia Mary Àgbẹ̀tùyì pẹ̀lú Mother Celestia Ìyábọ̀ Adébọ̀jẹ̀ àwọn náà ni olùkéde fún ti ìsọjí crusade yìí náà ni wọ́n pè wá pé káwá náà kó wá gborí ọ̀fẹ́ níwájú Ọlọ́run olùtùnú olùdáǹdè òǹdúródè wa tí ó ṣàwárí rẹ̀ wa tí ó ṣàwárí ẹ̀ fún wa ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi lórí ètò náà la ṣì wà yìí a ṣì ń retí àtẹ̀jíṣẹ́ wa a sì ń retí ìpè wa náà tá a bá wojú aago wa aago 9 òun náà ló ti kù díẹ̀ yìí bàbá mi Ismaila Ọdúnrìndé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ kú ètò ẹ ṣeun mo kí yín káàbọ̀ sórí ètò abala ìdílé aláyọ̀ náà la wà yìí gẹ́gẹ́ bí nǹkan tá a gbé wá lónìí lórí ètò a sì retí ìpè ẹ̀yin èèyàn wa ńlé àti àtẹ̀jíṣẹ́ yín kí lẹ lérò pó fà á tí ọ̀rọ̀ arábìnrin ìfìrí báyìí ṣé àìbèrè wò dáadáa àbí àìfi ọ̀rọ̀ yìí síwájú kó tó gbègbésẹ̀ láti tẹ̀lé ọkùnrin tó ti níyàwó ńlé àbí ká sọ wípé àìnítẹ́lọ́rùn láti lè dúró de àwọn tó jẹ́ ẹgbẹ́ ẹ̀ àbí ká sọ pé ojú kòkòrò òun ló sùn dé ibi tó sùn dé yìí ẹ̀yin èèyàn mi bó ló ti rí lọ́kàn tí ló ti rí lójú yín ẹ bá mi dá sí lórí ètò ẹ bá mi dá sí àti àmọ̀ràn tí ẹ bá ní fún àwọn ọ̀dọ́langba àwọn ọlọ́mọge èwò yìí àwọn ọ̀dọ́langba tí wọ́n bẹ̀ lóde èwò yìí àmọ̀ràn tẹ́ bá sì tún ní fáwọn náà torí pé ẹni tó jì sí kòtò kò kọ àláyòkù lọ́gbọ́n aago 9 náà ló kù ìṣẹ́jú 15 lórí ètò aago 9 náà ló kù ìṣẹ́jú 15 à ń retí àtẹ̀jíṣẹ́ yín ẹ̀bẹ̀rẹ̀ náà fẹ́ bá wa dá sí i ìyá mi Mr. Becky wọ́n ní contented with what you have pé ẹ jẹ́ ká dúró sí nǹkan tá a bá ní ẹ jẹ́ kó tẹ́ wá lọ́rùn pé nǹkan tá a bá ní ká jẹ́ kí ó tẹ́ wá lọ́rùn ẹ ṣeun ìyá mi Mr. Becky Àjíṣebútú bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí láti pè wọlé láti bá wa dá sí i àti àmọ̀ràn táyì náà tún ní fún irú àwọn tó jẹ́ wípé àwọn náà ń gbérù ìgbésẹ̀ báyìí àbí tí wọ́n ń rìn ní irú ìrìn àjò báyìí àmọ̀ràn tẹ́ ẹ bá ní fún wọn. ìyàwó ẹ bá lóyún wọn ní ìyàwó àbìtìbìtì rẹ. àdúrà tí wọ́n gbà ó inú wọn ò dùn sí pẹ̀lú àbùkù ọmọ ni. ẹ ṣeun ìyá mi Becky Àjíṣebútú wọ́n ní ó dípà gan ní ọ̀rọ̀ yìí olè oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ní ṣẹlẹ̀ lè tó jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ti kàgbákò oríṣiríṣi nǹkan níbi ìgbésẹ̀ tàbí ìrìn àjò tí wọ́n rìn
àmọ́ tó jẹ́ wípé ọlọ́run ọba nìkan náà ló kù fún wọn gẹ́gẹ́ bí olùtùnú tó lè tù wọ́n nínú. àdúrà tí wọ́n gbà nínú wọn ò dùn sí pẹ̀lú àbùkù ọkàn ni. ní ṣíṣí 07459353799 náà ni ẹ lè fi pè wọlé. àwọn tá a wà ní Europe Nàìjíríà a lè pè sórí WhatsApp wa +447459353799. opinion tí ìtẹ́yìn náà rí sọ̀rọ̀ yìí àbí nǹkan tó fà á tọrọ arábìnrin fi rí bó ṣe rí yìí ẹ bá ń dá sí lórí ètò. hello ẹni tí ń bẹ lójú òpó ẹ mà kálẹ̀. Hello, ìyá Ìbàdàn. ẹ mà lẹ́ ìyá mi ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ètò. ètò rẹ ọlọ́wọ́n ọba náà ní ìtò àmì ọlọ́wọ́n ọba ẹ ṣeun àmì ìyá mi ẹ ṣeun ṣeun. Yìí ó kọjá bí kíáfù. Níbi tí ìfàǹgbà mo gbọ́ bó bẹ́ẹ̀ ṣe sọ kọ́mílẹ̀ àmúdẹ̀rù bí ọ̀rẹ́ sọ pé ní bóyá ń gbà tó wọlé tó fẹ́ mú fóònù bóyá dìgbà jùlù ní lọ́jọ́ ojú mi ẹgbẹ́ aláfíìdì báyìí mo kọ́kọ́ kó mo dákẹ́ lọ ni. Kí ló dé ó máa dá mọ̀. Àbáfọ̀ pé ó fẹ́ ọkọ rẹ̀ ó náà níka ẹni irú èèyàn bẹ́ẹ̀ ó níka. Gbogbo ẹni tó bá ti lè ro ibi sí ọmọlàkejì. Ó sì mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe sọmọlàkejì yìí nǹkan tó máa bá títí ayérayé ni. Ẹni náà níka irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn máa ń sá fún wọn. Tó bá jẹ́ orogún rẹ̀ náà ni sátí padà mọ̀ bọ́rọ̀gún rẹ̀ ni. Sátí padà mọ̀. Àní bí kódà wọ́n ní bí ó ṣe mọ̀ gan pálákùnrin yẹn sọ pé òun ò sọ fẹ́nì kankan òun ò sọ fún yàn pé bọ́n ṣe ẹ mọ̀ pá kì í gbọ́ tó ẹni tí ń ṣọ̀yàn kọ́ lọ́wọ́ bó ṣàánú fún wa ìyá mi. Bọ̀dé ti sọ tí wọ́n mọ̀ kóbìnrin yẹn ló ṣe. Ẹ mọ̀ pé òun náà ní ó júwe ẹni tó jẹ́ òun náà gbà tí òun ẹnì kankan rí kò lè ṣàpèjúwe pé èèyàn báyìí ni torí pé bóyá ó rán yàn wá ní bóyá òun fúnra rẹ̀ ló ṣe é ṣe mọ̀ pé arábìnrin yóò lè mọ̀ òun kàn ṣáà sọ wípé obìnrin kan wọ́n láwọn kan ṣáà sọ pé obìnrin kan ló wọlé pé lóun àbúrò yín arákùnrin sì sọ pé àwọn ò lábúrò kankan tóun sọ fún. Ṣé a bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ìyá àbàdà bó ṣe kọ́ra wájú lọ́gbọ́n ló kára ẹ̀yìn náà lọ́gbọ́n ẹ̀bí mi pé lọ́gbọ́n wo ló pa àwọn ọmọ adámọ́ àtàwọn obìnrin mo máa sọ fáwọn obìnrin èṣù téèyàn mọ̀ ó sàn jáńgẹ́lì téèyàn gbúrò rẹ̀ sọ because tó bá yẹ pọ̀ ti fi wọ́n lọ́ra wọn ni kò ní sí gbogbo eléyìí ilé àmì mi ò lè gbà pọ́kùnrin kan gbé mi pamọ́ torí inú nǹkan báyìí náà ló máa ń ṣẹlẹ̀ torí ìyá ẹni tó wà pa tó bá tẹ̀lé pọ́pọ́ ẹ̀jẹ̀ sí ìyá ilé rẹ̀ gan ni tó yẹ pé wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ ni pé kó lọ find out pọ́pọ́ bó ṣiṣẹ́ yẹn tí ẹ̀gbọ́n náà yẹ kó ti mọ̀ bá òun ní ìyáálé tí ìyáálé náà ti mọ̀ ọ̀tọ̀ níbi tó máa ń kàn yẹn lọ nísìn. Ìjọ fi ṣe tó fi ṣe ara rẹ̀ ni pé tó fi gbé pamọ́ yẹn nǹkan burúkú náà ló máa ń ṣe ní tó bá gbé pamọ́. Nǹkan burúkú ló máa ń ṣe ní tó bá gbé pamọ́. Because tí ìbátọ́bìnrin yẹn gan ló wá káná mi wọlé tó wá pa ní ìsìnkú nímọ̀. Dápẹ́tẹ́ bí wọ́n tẹ̀ fọ́ lójú nísìn tó bá kú kankan wọ̀ ní ẹni tó ṣe. Ó kọ́ àwọn obìnrin lọ́gbọ́n ó sì tún kọ́ àwọn obìnrin lọ́gbọ́n dàkẹ́tì ẹ̀mí ò mọ wàhálà àwọn obìnrin. Lọ́fọ̀kọ̀. Lónìí nísìn ibi arúgbó jẹ́ ọlọ́kọ̀tọ̀kọ̀ tí lọ fẹ́ síta kò ṣe gbogbo yóò wù. Ó ti mọ̀ pé tó bá gbé wálé wàhálà náà ni ó jẹ. Mo ti lọ sọ fáwọn èèyàn ẹni náà máa kọ méjì mọ́ mọ́kànlá tí òwò sàárè yóò fẹ́ méjì. Ẹni náà máa ti kọ mẹ́ta mọ́ mọ́kànlá tí òwò sàárè yóò fẹ́ mẹ́ta. Ẹni náà máa ti lẹ́yìn ọ̀kan ni. Tí òfin darúgbó tí èkó náà wọ́n lọ fi lọ kọ́ àkọ́ bá ní ẹni méjì kọ́kọ́ ìwó orí rẹ̀ ní ọmọ kókò nípa wọn ní. Torí kò sí lápọ̀ọ́lẹ̀ rẹ̀ ni. Irú obìnrin tí a pẹ́ ní ìsìn ẹ̀rọ ń wọ pé sọ yọ̀wọ̀ ṣe tó lọ fẹ́ married man. Wọ́n ní máa ṣe tọ́jú rẹ̀ kò ṣe púpọ̀ gbádùn mẹ́ta wà lọ́pẹ́ ní à. Fọ̀fà ìgbà tí kọ́kọ́ gbé tó kọ̀ kọ́ rò bí bóyá
ní kó kúkú wá dópin náà yọ ọkọ̀ bá dé ẹ wá wọ̀ tó wà lọ ṣẹlẹ̀ sí nìsín. Ojú kọ́ wa lọ́gbọ́n ni ojú ti fọ́ ní ìsìnkú tó rí ọ̀rọ̀ láyé rẹ̀. Ìyá mi kó Àti dáa. tó bá tọ́ pẹ́ṣà. Orí tó wá kó tó wá pọ́jú ojú ìta ló fọ́. Lápò ìyá àti ìdíyẹ ló pọ̀ àwọn afẹ́lẹ́ ojú. Wọ́n àwọn àbọ̀ṣe máa sọ pẹ́ṣà tó wọ́n kẹ̀kẹ́ pọ̀ nìyẹn kí làwọn àgbà ká. Owó náà ni ìyá mi. Kí làwọn àgbà ká kí làwọn obìnrin kan bá ká. Torí mo wá sọ fáwọn èèyàn pé mọ́tẹ̀ ọlọ́mọdé kẹ́yìn gbé ká ní ọjà tó bá kú tó là á tẹ̀. Tàbí ìgbà tó bá máa kú ẹ̀rọ mi ní ìsìn kò ní sọpọ́ ní kíláàsì ọ̀ṣẹ́ àárọ̀ wọn wọ̀ pọ̀ lójú ọ̀nà nípa ọ̀fẹ́ kọ̀ọ̀rẹ́ fáwọn. Ètò tí ẹ̀ka obìnrin máa wò ní ibi àrùn tí ẹ̀ka máa wò nítorí ilé ayé yìí ọ̀gbẹ̀dẹ̀ ká bá tún àti ìmọ̀ báàjì. Lọ́fẹ̀ẹ́ tó bá ti di pé ọdún kọ́ mọ̀ pé tó bá tún tọ́ àbájí mọ́ kódà ọkọ̀ yìí ò lè sọ́jà lẹ́jọ́ kọ̀ọ̀kan dùn mọ́ nínú pé ọlọ́run ṣe ẹ̀lẹ́yìn títí mo tẹ̀ fẹ́ ṣe àwọn ìdíjáwò èèyàn mọ́ tẹ̀ wáyé sì fún mi wá lọ́fẹ̀ẹ́. So ó pàwọn èèyàn lọ́gbọ́n ó pàwọn àwọn obìnrin lọ́gbọ́n ẹ jẹ́ ká máa ní sùúrù lórí ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ bóyá tó èmi náà sọ wá ní kiri gbogbo tó bèrè bá jáde kò sí nǹkan méjì náà nǹkan wí náà ni. Èmi ò rí nǹkan méjì ìgbà tó bá ti lè provide ọkùnrin mi wà lẹ́gbẹ̀ẹ́ ó lè provide fún tọ̀hún kan ẹ̀ kó máa yí ilé ẹ̀wọ̀n páíkọ̀ kan kò páíkọ̀ tí ó ṣe bọ́tí ọ̀la kiri náà ni bọ́tí kiri ẹ̀ tẹ̀ ẹ̀wọ̀n tẹ̀ ẹ̀ ń jalè lórí ẹ̀wọ̀n yẹn tó fi ń gbó tàtà ẹ̀wọ̀n. Tẹ̀tẹ̀ wá wà ní wàhálà wá wà. Ó yẹ ká jọ kọ́ bọ̀ báyọ̀ yóò lọ́ba àwọn èèyàn tí wọ́n náà lóun wọn tẹnu mọ́. Ilé àwọn ọgbọ́n ti jẹ́ ìjọba mẹ́rin ìyàwó mẹ́rin bàbá mi fẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ pẹ̀lú lẹ́kọ̀ọ́ náà ni. Kábíyèsí Ọlọ́run. Ìjà ọgbọ́n ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ bọ́tà jẹ́ náà tẹ́ bá ẹ̀ ọmọ bàbá mi tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé yàrá gbàdá ní ẹ̀ẹ́nì lọ ni. Ẹ̀rọ bí yàtọ̀ náà lọ bí gbogbo wa ni wọ́n yẹ kọ́kọ́ ẹ̀ ń jà. But sí ìgbà yẹn gbogbo akáni kàgbé lẹ́jà mi pàdé wọ́n á lọ́wọ́ fi ọ̀sẹ̀ ẹ̀yẹ sí ọmọdé àti àfáìtì. Bẹ́ẹ̀ni. Báàkì máa sọ̀rọ̀ á ní sí ọmọdé àti àfáìtì. Báyọ̀ pé ìyàwó mi wọ́n sọ fún ọmọ rẹ̀ pé báwọn jẹ́ ní kóònù yàrá kiri òun pọ̀ ọ̀dà yóò ní ẹ̀wọ̀n pọ̀ àwọn pọ̀ pàpà jẹ́ kí n jọ náà ìmẹ̀ mò ń jẹ lọ́dọ̀ ìyá mò ń síbi dẹ̀ ìyálẹ̀. Ìyá torí ìyá ọ̀sà wọn ní ìyá mọ̀mọ́ ọmọ pọ̀ mọ̀ síbi bàbá jẹ́ bẹ̀tẹ̀ mọ̀ síbi ọgbọ́ bẹ́ẹ̀ síbi kankan bá ní lọ́ọ̀bù àbí pé mo bù fún ọmọ fún kan sí lọ́dún pọ́ọ̀tù kan lọ́ọ̀bù ni. Àkùdá kọ́ ọmọ ọlọ́gbọ́n kan sí pé ibẹ̀ bá kẹ́ mọ́ sọ̀rọ̀ ìyá yìí láàbùrú òkòkòkò kò dífẹ́rẹ́ṣẹ́sì àwọn láti jẹ́ gbọ́dọ̀ ẹgbẹ́ wọn náà kọ́kọ́ bí àwọn dífẹ́rẹ́ṣẹ́sì àwọn máa dúró àwọn máa fi wọ́n rírú ṣe ráàrin títí tí wọ́n ti parí rẹ̀ lágbára ló kọ́kọ́ ní ọ̀pàdé àní kíní àmọ́dé ló ṣe kíní torí kí ni torí pé ọtí kó ní àyà jẹ́ pé kò lè fẹ́ yàwó. Ó sì tẹ̀sẹ̀ ní tó ẹ̀kọ́ bá gbà ẹ̀ méjèèjì lẹ̀ kó táwọn méjèèjì bá mọ́ra wọn ọkọ̀ bá lẹ̀ tún pé ká má mọ́ra wọn lọ. Èyí tó wọn sábà ṣẹlẹ̀ ìyàwó ló wọn mọ ìyálé wọn ìyàwó. Ẹlẹ́yìn títí ẹ̀sẹ̀ tó wáyé àtọ̀ ni olóyè kó ti tètè mọ ìyàwó kó ti mọ ìyálé. Kó tiẹ̀ ti. Ìyálé lè wọ́n mọ̀. Bá fi gbé nǹkan pẹ̀lú rẹ̀ wọ́n yẹ kọ́ lọ́jọ́ pẹ̀ ha. Wọ́n wọ́n ní ọlọ́run àbẹ̀ títí di bí gbogbo yẹn bá pọ́tọ̀ òní òní tètè gbó. Bẹ́ẹ̀ni. Ẹ̀sẹ̀ ẹ̀wọ́n tó ṣe police torí tó kẹ́mi láti pé èwo làbúrò dá sí lára. Ọlọ́run ọba tó ṣe. Àwọn èèyàn mi tẹ́ bá ti fi pẹ́lẹ́ ṣògùn kan ti ṣògùn kan sọ káàtì wọn. Ẹ̀ka ló kọ́ wọn lọ́wọ́ láti àpá àwọn orí kódà àbígbà tí mo ti àpáàtì wọn ó ti bẹ̀ta ní kókó wọn sọ̀dọ̀ láàbọ̀ ara lọ. Bẹ́ẹ̀ni. Ọ̀pá tàbí kó sọ̀dọ̀ láàbọ̀ ara lọ láti lọ́dọ̀ àbọ̀ fọ́kọ̀ ayé ọ̀rẹ́ mẹ́tẹ́. Ó fẹ́ lọ kó orí ìgbọ̀kọ̀ lára mẹ́tẹ́ mọ́. Nítorí wọn sọ̀dọ̀ láàbọ̀ ara èyí ọmọ kò ní lọ́dún tọ́jú ọmọ náà èyí ọkọ náà kò ní lẹ́tẹ̀ náà torí bàbá yẹn náà kó pàṣẹ ní bàbá bá ti tẹ̀ lọ́mú àwọn òṣì máa fẹ́ lọ bàbá bá tẹ̀ sí ìfẹ́ lọ alhamdulillah orí kẹ́lọ náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ìyá mi àgbọ́yé gbogbo yíyẹ. Nílé ayé yìí ká mọ̀ ṣe kí ni ká mọ̀ ní sùúrù ìyá àbàdàn ká mọ̀ ní sùúrù Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Eléyìí ó dùn mí jọjọ. Ó gbẹnu tán o ìyá mi ó gbẹnu tán. Ó dùn mí jọjọ kọ́ ìkọ́sà jẹ́ ìdọ̀rí.